torí mi ti mọ sàn ní asábàkà 1975 Olúwakẹ́mi street òjò máa ń wọnú yàrá yẹn. Yàrá ta ni? Yàrá àsán ni. Ibẹ̀ ni Paso ti jáde sí mi. Sáyẹ̀ mú ìwòlẹ̀ ṣe ọmọ kan ní máa kọrin bíi Paso ń bàdàn ni mo ní kí n mú wá. Táyé Àkàndé Adébísí Anis Fuji ló ń jẹ́. Paso wá ní kó dìde ó fẹ́ dìde safety pin báyìí lè mú ṣòkòtò ní Paso ní ìwọ ọ̀gá olórin ló fi taping spin ní kan. Mo ní ká ló sọ fún mi ní màá fún ẹ bẹ́ẹ̀lì tó máa fi mú náà. Nǹkan tí mo sọ nìyẹn tí Táyé Currency ń kọrin bú mi fún dìsìn. Ajílẹ̀yẹ called me pé gbogbo ọwọ́ lòun fi tọrọ àlùbáríkà fún Abija pé òun ó fi kàkan gbà kí n jẹ́ kí a pa star Abija bẹ́ẹ̀ni n tábìjà tó fi gbà fún mi yányán nìyẹn. Lájílẹ̀yẹ sọ pé gbogbo ọwọ́ lòun fi tọrọ àlùbáríkà fún Abija Abija sì dá òun. kẹ́ ẹ gba star Abija. Ẹ wá gbà. A lè gbà tí n bá gbà ta ni wọ́n rí fi sẹ́nì kejì mi nìsín. Wọ́n ní kó wọlẹ̀ kó gbé agbára lé àròlé Abija lọ́wọ́ kó wá wọlẹ̀. Wọ́n ń tájù mọ́ wọlẹ̀ o. Ṣé inú fíìmù? Inú fíìmù yẹn ló ń ti believe pé òun fẹ́ gba ìràwọ̀ ẹ̀ padà. Pé Abija ti wọlẹ̀. Fíìmù là ń sọ ńgbà yẹn. Fíìmù kì í ṣe lójú ayé. No, fíìmù lórí fíìmù. Being a director. Ó sọ tó ń fẹ́ fún mi as a producer nígbà tá a fẹ́ ṣe scene tó ti fẹ́ hand over fún àròlé Abija tí kò jẹ́ ó wọlẹ̀ ní o má jẹ́ ọ̀dọ̀ fẹ́ tó bá ti wọlẹ̀ star rẹ̀ wọlẹ̀ nù. Mo ti sọ pé ó sọ pé gbogbo ọwọ́ lòun fi tọrọ àlùbáríkà fún pé ṣùgbọ́n ìka kan lòun ò fi gbà lọ́wọ́ ẹ̀ ara àka kan nìyẹn gẹ́gẹ́ bí òwe. Tẹ́ ń sọ yóò yé mi o. Ṣé ń Tájílẹ̀yẹ ń sọ kẹ́kàn fi ṣe fíìmù ni àbí tó bá ti wọlẹ̀ báyìí ó wọlẹ̀ nìyẹn? Tó bá ti wọlẹ̀ ó wọlẹ̀ ó dẹ̀ nídìí. Kí nìdí? Ẹ rí pẹ́lú mi ò kì í fẹ́ kú nínú fíìmù. Tẹ́ bá ṣàkíyèsí kì í fẹ́ kú. Now nígbà tí star Abija dé rẹpẹtẹ tó dé gan tí wọ́n fẹ́ Tájílẹ̀yẹ gan mọ̀ ní títì mọ́. Alhaji dẹ̀ sọ fún Tájù pé tí wọ́n bá pè ọ́ síṣẹ́ lẹ́kọ̀ọ́ mọ́ lọ o láì má jẹ́ kí n mọ̀ ọ́ nítorí n tá a sì fẹ́ ṣe ó wà lọ́jọ́ iwájú. Tó o bá ti wá lọ àwọn ará Èkó máa ń lòyàn lòkulò ní o wọn ó lo star rẹ̀ ìbàjẹ́ o kò sì sówó star sì ti wà làwọn onífíìmù bá ń pe Abija kódà níbi tí wọ́n pè dé wọ́n fojú òun àti Fádèyí kanra wọn tí wọ́n ń pè ní sósó méjì wọ́n pè kan ní àjàgbìlà. So ó ń ṣe ní Tájù dàbí materials fún Ajílẹ̀yẹ ó dàbí material tá a gbójúlé pé ọ̀kan gbòógì inú wa yìí ni tá a lè máa lò tówó fi máa wọlé ní tó prompt Ajílẹ̀yẹ láti sọ pé òun gbogbo ọwọ́ lòun fi tọrọ àlùbáríkà fún ṣùgbọ́n kankan lòun ò fi gbà director Yemi sáà tó bá ti fẹ́ hand over jẹ́ hand over kó wọlẹ̀. Wọ́n wá pé Tájù Abija ò ní jádẹ̀gbẹ́ lọ àwa off Gàbárù ò tí ì mówó wá àbá lọ. Mo ní Tájù mo ní sí ní ibi tá a ti fẹ́ hand over yẹn dialogue wo ló fẹ́ lò mẹ́ fún mi ní dialogue ṣé èyí tí mo ní náà ni àwa ń sọ lọ nǹkan kan títí mo ní sọ wá fẹ́ wọlẹ̀ ní àbí ọ̀ọ́dọ̀ fẹ́ tó ń bá wọlẹ̀ ó dààmú ní má wọlẹ̀ o tó o bá ilé wọlẹ̀ ó wọlẹ̀ nú for real ó ní kí ni kò ṣe ọ̀fẹ́ gbé ń pa mẹ́ o tó bá ti ṣe ọ̀fẹ́ gbogbo ìgbà tó mo wá fún ní dialogue glass gbogbo ìgbà tó o bá ń pè mí ọmọ mi wọ́n mọ̀ ọ́dọ̀ lóhùn ǹjẹ́ Tájílẹ̀yẹ wà ń bẹ̀ ká tó yà yẹn lókè balẹ̀ Tájílẹ̀yẹ bá wà ń bẹ̀ ká gbà. Bọ́tẹ́ dúró fíìmù lẹ́ ń ṣe tó bá jábìjà wọlẹ̀ ṣe bí fíìmù ni ṣó máa di reality. Ìgbà ó lè di reality bí wọ́n bá tìyàn mọ́lé nínú fíìmù èèyàn bá sọ́ra wọ́n padà tìyàn mọ́lé lójú ayé. Nígbà yẹn àbí dísì. Mi wàá mọ̀ sí ibi jẹ́ mi ò ṣe tíátà báyìí. Bọ̀dé ètè mi mọ̀. Nígbà yẹn ó bá wọlẹ̀ ni ṣé tó bá wá wọlẹ̀ irú tí n bá pè é lọ Tájù bó o ni kò sóúnjẹ ńlé o ọ̀dà mi ẹ̀ sẹ́ǹdì kinní sí mi
tí ó fún mi 50,000 fún mi 20,000 ṣé tó bá ti wá wọlẹ̀ tí ò rí ṣe mọ́ sọ́wọ́ Ọládìlẹ̀ ni wọ́n ti máa lọ rí gbàgbọ́ tí wọ́n ní táwọn àgbàgbọ́ ní tíátà àgbà yẹn ní nìyẹn kì í ṣe àwọn òkàkúnkà but àwa làwa ní fast brain táà ronú má jẹ́ ọwọ́ ọlẹ̀ dákun má jẹ́ ọwọ́ ọlẹ̀ o. So iṣẹ́ tíátà yẹn ṣáà ń bẹ̀rẹ̀ títí nígbà ṣe mọ̀ pé tí ẹ bá ṣe nǹkan kan lọ tí ọba rọ́nà bíi ọdún kan ọdún méjì àwọn èèyàn mọ̀ pé ọ̀wá séǹjì tó ń ṣe yìí ọmọ oúnjẹ jẹ dáadáa tó ti yẹn ń sìn mo sọ fún yín mo ní mo ṣe ń Daily Times rí ìgbà yẹn mo ṣe reporter kan fún wa 40,000 wọ́n dẹ̀ fún wa ní motorcycle Vespa ìgbà yẹn bàbá wa yìí ló wà ń bẹ̀ Ṣẹ́gun Ọ̀ṣọ́bà wọ́n wà ń bẹ̀ as MD Daily Times èmi Túndé Ọlá àbígbẹ̀yìn Elédùmarè Túndé Ọlá téńtélé ara wa ni téńtélé ó fẹ́ jẹ iná téńtélé flush show lòun máa ń ṣe nígbà yẹn yóò fọ gbogbo ògo ọlé ọtí báyìí yóò máa kó jẹ bóun ṣe ní star. So ó wá sun yín iṣẹ́ tíátà wà mú wá mọ́. kò mú wá rárá nígbà yẹn kò mú wá. ẹ bá change ìbá ló wá di sọ̀rọ̀sọ̀rọ̀. Before mo ti ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ ní gbogbo Èkìtì rédíò láti 1988 Èkìtì state kò èdè Èkìtì state o Ondo state ni o tó o bá dẹ̀ good ní Yorùbá o ò lè win ní Èkìtì o torí wọ́n máa ń listing gan wọ́n lè má lè sọ Yorùbá Ọ̀yọ́ kó jẹ́ Yorùbá Èkìtì ni wọ́n ń sọ torí báwa ṣe ń sọ Yorùbá kọ́ làwọn ń sọ Yorùbá bọ̀ Yorùbá kan náà lájọ ń sọ. mo ti sọ̀rọ̀ títí nígbà tí wọ́n máa ń kọ lẹ́tà tí ò sáyé fún wa kọ lẹ́tà àríwé yín o láti Fàkè àríwé yín o láti Ìlúmọba àríwé yín o láti Èrè o lẹ́tà àfihàn wò bóyá bó ni wọ́n ṣe ń gbọ́ wá sí wọ́n dẹ̀ máa appreciate Èkìtì máa appreciate talent lẹ́tà yẹn ló máa fi mọ iye èèyàn tí tó ń gbọ́ ẹ nígbà tí ọba nìkan kọ lẹ́tà lórí ní tó sọ yìí tó ń rí lẹ́tà 200 ó mì ń pé èèyàn bíi 500 ló ń gbọ́yàn nìyẹn wọ́n dẹ̀ máa fowó fi rán ní mọ́tò láti mú wá sí station. Èkìtì yẹn lẹ ti wá. ibẹ̀ ni mo ti wá ṣe the first story tí mo kọ́kọ́ ṣe láyé story yẹn mọ̀ yọ mí lẹ́nu pọ̀ ó yọ mí lẹ́nu ó yọ mí lẹ́sẹ̀ ẹ̀lẹ́ ọmọ kan ní ẹ̀kan méje àwọn àgbàlagbà ti gbé ẹyẹ fún torí pé kò gbọ́rọ̀ ìyá ẹ̀ sọ pé wọ́n ń sọdún nílùú ilé ni o ọdún àwọn àgbààgbà ni wọ́n sì ń ṣe yìí o tí wọ́n bá fún ẹ ní nǹkan kan má jẹ o má gbà o má jẹun owó oúnjẹ rẹ rè ìyá ẹ̀ bá gbé bì tó ń tà ó gbé lọ sí Ọ̀tún Èkìtì ó gbé dọ́tún Èkìtì bí wọ́n ṣe pé ọmọ ẹ̀ kan wá ránṣẹ́ ni wọ́n ránṣẹ́ wọ́n fún ní mọ́mọ́ ọ̀lẹ̀ ló ń bá jẹ tiẹ̀ wọ́n fún un lówó sí abàrà báyìí lọ́mọ yẹn bá kú tó bá wá sẹ́kọ̀ọ́ gbé mọ́fòlùkù èmi wá lọ láti Èkìtì yẹn mo wá kí Láńre Dòdò Aláròyé of blessed memory lọ́fíìsì wọn lọ́rẹ̀gùn ni wọ́n bá mọ́ wọn yẹn rí wọ́n ti mú dé nìyẹn wọ́n ń ṣèlérí ayé Aláròyé àwọn ń kọ́ tí wọ́n ní mi náà bá gbé mọ́ kíní sí lẹ́nu ọmọ yẹn bá rojọ́ ẹ̀kan méje ló ń ti wá nǹkan kan ìgbà wo kí ni tó jẹ́ pàtó ni wípé tó bá ní boyfriend lénìí tí yẹn bá ní tẹlifíṣàn lé àwọn ẹyà máa wọnú tẹlifíṣàn yẹn jáde ló ń bá lọ mú ọmọ odó lọ fọ ọmọ tẹlifíṣàn gbà tẹlifíṣàn kìíní kejì lọmọkùnrin yẹn bá eléyìí ọ̀dáhùn ní gbèsè bó ṣe kọ́ lẹ́nu ó tún fẹ́ lòmíì the same thing ni wọ́n fi mú wá sọ́dọ̀ àwọn Dòdò Aláròyé gbà yẹn. ẹyẹ ń jáde. ó ń jáde látòrí tẹ̀sán. ṣé gbogbo èèyàn ló ń rẹ́yẹ yẹn àbóhùn nìkan. òun nìkan ni. ok ó ti yé mi. òun nìkan ni wọ́n ti wá sọ fún mi nìyẹn n bá rìkọ́ọ̀dù ẹ̀ mo kàn dé rédíò ní Fàkíní n bá jù sí gbáà ní wọ́n bá wá mi wá èmi ti ṣe tán mo ti kúrò ní rédíò mo ti lọ àwọn fámìlì ẹ̀ bá wá mi wá wọ́n wá ní ó dijọ́ mẹ́jọ kí n tó padà wá o ṣèmi dẹ̀ ti promise wọn pé màá mú ọmọ yẹn wá live níjọ́ mẹ́jọ Láńre Dòdò fún mi 1,400 naira lówó mọ́tò Èkìtì ńgbà náà látọjọ́ ta
wọ́n bá fún mi níjọ́ tí mo mú ọmọ yẹn lọ sí Èkìtì níjọ́ yẹn ni Gbẹ́ngà Adébóyè ń ṣe 19 years on radio ní Radio Lagos nígbà yẹn Ọbalọ́lá tó lóun promote ní London Ọbalọ́lá kínkínní kan ló pẹ̀lẹ́ nígbà yẹn òun náà wà síbẹ̀ Kọ́lọ́láwuyì náà wà síbẹ̀ ṣúùṣù ní Kọ́lọ́láwuyì wọ̀ pẹ̀lú mọ́tò Previa. mo fẹ́ rántí ìkan tí Gbẹ́ngà Adébóyè ṣe 20 ìwọ̀ bóyá 19 tí bàbá àti ìyá ẹ̀ jókòó tí wọ́n wọṣọ òkè 20 ni. yes. so bẹ́ẹ̀ mi ṣe wá dé mo bá mú ọmọ yẹn mo dọ́jọ́ ta wọ mọ́tò ọmọ dráìvà ni ọmọ yẹn jókòó báyìí Ìdòwú lórúkọ ẹ̀ Ìdòwú Àyìndé lórúkọ ọmọ yẹn ẹ̀gbọ́n ẹ̀ tó jákọ̀ bàbá wọn road safety ló ń ṣe níléṣà torí mo investigate dáadáa ńgbà yẹn èmi náà jókòó báyìí àdọ́jọ́ adébílé ibi there is a flag ńlá kan níṣẹ̀rí flag Nàìjíríà kan báyìí omi wà ń bẹ̀ ọ̀gángan bẹ̀ ládé bàbá yẹn sọ pé bàbá àwọn yẹyẹ nìyẹn o àwọn yẹyẹ nìyẹn o bàbá yẹn sì ní wáìnì gíláàsì kó mọ̀ tí àṣálù ẹ̀ lójú jẹ ó fẹ́ gba steering mọ́ driver lọ́wọ́ driver wa bá ṣe báyìí ẹ̀rọ pẹ́sẹ̀ wọ́n ní kó bá mi ẹ̀rọ torí Èkìtì ni driver yẹn wọ́n ní kó bá mi èsì wọ́n lọ akóbá mi ó fẹ́ kiri nù ló bá ní ẹ̀gbọ́n ẹ lọ tọ́jú àbúrò yín yìí o mo ní o ibi tí mo fi hòtẹ́ẹ̀lì tí mo fi ọmọ yẹn sí ní fàkì wọ́n ń pè ní Messiah guest house 500 naira ní per night mo fi síbẹ̀ after 6 months ni wọ́n tó tàgó mineral kan bẹ̀. ọpẹ́lọpẹ́ high chief doctor Elémùrí Ògúnyẹmí the ẹlẹ́dọ̀ka of Ìsábà is a friend of mine. after 6 months. bẹ́ẹ̀ni ni wọ́n bá ní kí n wá sanwó mo bá mú ọmọ yẹn lọ sí kábíyèsí ẹlẹ́kàn ọba Emwe Afọláyan by then wọ́n ti late wọ́n bá mú wá síbẹ̀ wọ́n fèmí pamọ́ sí hòtẹ́ẹ̀lì wọn Royal Hotel ní Ẹ̀kan Méje wọ́n fi mí pamọ́ síbẹ̀ ló bá dìrọ̀lẹ́ láago 4 ní wọ́n bá pé gbogbo àwọn èèyàn kan wá ọmọ yẹn wá point out ìyá tó gbé ẹyẹlé lọ́wọ́ ẹni tó yá tí mo ní kó lọ ya fọ́tò èmi ò mọ̀ pé bó ṣe máa rí nìyẹn àwa kò ní fọ́tò kó yà ní fọ́tò ló bá ya fọ́tò tì mo bá gbé kámẹ́rà lọ́wọ́ ẹ̀ mo ti bí akọni mo bọ́ sẹ́yìn palace ìwọ Ọlọ́run ní màjẹ́ kíkiní yọ̀ kọ́ yà o ojú ọmọ gbọ́dọ̀ tí mi kíní ìmọ̀ ti kọjá tí mo fọkàn sí Ọlọ́run tí n bá ti yà fún ara mi kó yà o ó tán tí wọ́n fi máa ń sọ pé ohun èèyàn ohun Ọlọ́run mo nígbàgbọ́ lórí ẹ̀ n bá pe obìnrin ní fọ́tò ṣe bíbá yìí ní snap ó ní ẹ Yàsíkà lórúkọ kámẹ́rà ẹ̀ ó dẹ̀ ti ya àwọn ìfẹ́ǹtì kan torí fíìmù ni ó ti ya àwọn ìfẹ́ǹtì kan síbẹ̀ ó lóun á develop ẹ̀ òun á wá mú fún mi mo ní o lè wá mú fún mi ẹja lọ develop iye adó ni mo ti a develop rẹ iye adó àbí kí mi dẹ̀ lọ sóò máa rán ọ̀sẹ̀ kejì ni mo lọ gbà lọ́wọ́ ẹ̀ fíìmù yẹn báyìí mo kúkú rí ìyà pàrà tí kìíní yẹn sáná báyìí pàrà tó sáná báyìí ariwo bá ta area commander tó jẹ́ area commander ọlọ́pàá ńgbà náà ó sọ fún mi pé kí n má jẹ́ kán sọ̀kò pàyà yẹn o pé torí èmi ni wọ́n á ní mo jẹ́ kán pa ìyá yẹn o ibi tí mo ti ń grab ọlọ́pàá ó ní í ṣe pẹ̀lú iṣẹ́ ìrírí ayé nìyẹn so òfin wà tó dé èèyàn nínú ìrírí ayé èmi ni mo jẹ́ wọ́n pa èmi náà dẹ̀ máa kí ni mo rí lọ́wọ́ ẹ̀ kí ni evidence mi ìyá dẹ̀ ágí ìpó nǹkan ọmọ yẹn dẹ̀ takò lẹ́yìn ìgbà yẹn mo rí pépà kùpọ́ọ̀nù ńlẹ̀ mo pè lówó lẹ́yìn ìgbà yẹn mo wá wọ bàtà ẹyọ kan fọ́dún 3 trọ́sà ẹyọ kan àti ṣẹ́ẹ̀tì 2 fọ́dún 3. ìrírí ayé. So mo wá kúkú wá kú òlékìtì mo wá ń ṣọ́ọ̀tù ibi tí mo ti ń ṣọ́ọ̀tù mo lè lọ sùn wọ́n pẹ̀ nìkan ní young star promotion ní Agége ń bẹ̀ máa lọ sùn sí ṣọ́ọ̀bù ẹ̀ èmi àti Yẹmí Ṣóǹdé dẹ̀ ni ọ̀rẹ́ ni wá láti Ìbàdàn nígbà táwọn onípàtẹ ìṣègùn máa ń ṣèpàtẹ ìṣègùn yẹn kankan
mo wá rí mo ṣe jí báyìí mo ní ẹ má bínú ó dàbí ń pa àmọ́ra ó ní Yẹmí Odunodu ọmọ mi ní Yẹmí ṣòdì ń bá dìbò ó níbo ló ń lọ báyìí mo ní mi lọ́dún wọn kan mo kàn wá sọ́dọ̀ àwọn youngster ni ó ṣe mú mi lọ sí show Atawẹ́wẹ́ nìyẹn ní Stadium Hotel Ramsalam fẹ́ ṣe launching one on one tata jambo ni Yẹmí Ṣóǹdé bá sọ pé Yẹmí Odunodu ọ̀rẹ́ òun ló máa sọ̀rọ̀ bá mo ṣe bẹ́ẹ̀ bá ṣe bẹ̀rẹ̀ nìyẹn owó tí Ramsalam fún mi níjọ́ náà lọ́hùn ó ní fún Dankasim 5,000 ó ní fáwọn pìrìsẹ́ńtà tó kó fún mi 15,000 ó fún mi 5,000 fún Dankasim ó fẹ́ mi ní 20,000 bàtà 5 ni mo rà láti Èkó lọ ní ibi tí mò ń lọ nìyẹn bàtà oríṣiríṣi 5 ni mo rà mo ní òkè mo wá bọ́ sí Yaba máa lọ ra kọ́dúrọ̀ mo ra jíǹsì lọ́dọ̀ àwọn òkèrìkà ni mo fi wá tún wá di èèyàn padà torí ẹ̀ ni máa ń wo Yẹmí Ṣóǹdé yẹn pé áńgẹ́lì tọ́lọ́run rán sí mi nígbà yẹn nìyẹn tí mi bá lọ bẹ̀ yẹn lọ sùn kò lè rí mi dépò kó máa mú mi lọ sí ibì kan Yẹmí Ṣóǹdé ò mà gbowó lọ́wọ́ mi gbowó tá a pa Odunodu wa kó lọ tó bá wá ń ṣe program lọ́wọ́ màá lọ sí búùtù Nitel máa ra káàdì 500 naira 100 naira wà unity a máa kí bọ ẹnu ẹ̀ bá ibẹ̀ tí n bá ti ń ṣe á ní òun fẹ́ pè mí sórí rédíò ń ṣe á pè mí a máa sọ láti inú fún búùtù yẹn sí Ìbàdàn ó wá ìwò nímọ̀ pé so ìrírí ayé kì í ṣe nǹkan tí ọba àmọ́ kí mẹ́wàá pàṣẹ ajílẹ̀yẹ ò ṣe kò bí bá ní aláàjì ẹjẹ́ á lọ ṣètùtù ká lọ rúbọ nígbà tá à ń ṣe kò tán ó ní kò sí nǹkan kan tó jọ Ọlọ́run lọ ìrun ni wọ́n jẹ tán wọ́n jẹ popo wọ́n jẹ ajílẹ̀yẹ tó jẹ́ pé tó bá ti lo oògùn báyìí pé kára àwọn ya bí ojú egbò ẹsẹ̀ rẹ̀ báyìí tó ló ní diabetes ibẹ̀ ni píìsì yẹn máa gbàjáde. ṣé Kùránì ò káwọn àjẹ ni. fine Kùránì lè káwọn àjẹ fáwọn tí wọ́n mọ̀ ọ́ lò àwọn tí wọ́n mọ̀ sí fún tẹ̀dọ̀ Al-Quran wọ́n mọ̀ tí wọ́n máa lò ń bẹ̀ tí wọ́n fi kápá wọn ṣùgbọ́n kò sí bọ́ọ̀dì fẹ́ ṣe àwọn téèrù sí yìí kọjá tí èèyàn lè ṣe kinní kan sí olúwa rẹ̀ ká má tanra wa jẹ ní tó bá jọun la máa fi wéhun ẹnìkan fẹ́ lọ gba nǹkan sí ó máa fi ṣẹ̀dá ní kẹ́niyẹn bá jù ẹ lọ nú ètùtù àṣẹ rẹ̀ ò lè ṣiṣẹ́ àgádágodo ẹ̀ ò lè ṣiṣẹ́ ẹ pè yẹn wèrè ẹni yín mú kí n lé bẹ́ẹ̀ lì wèrè ọ̀rọ̀ kíní kọjá báwọn ọ̀rọ̀ kọjá báwọn nídìí iṣẹ́ ayé kọjá pàápàá àlùbọ́sà kíní kan. ẹ̀gbọ́n ọmọ kan bọ́ sórí program ó bọ́ sórí time tí mò ń lò ní rédíò tí mo wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. rédíò tẹ wà tẹ́lẹ̀tẹ́lẹ̀. ẹ̀bọ̀ kí ló tẹ̀fẹ̀ dárúkọ ẹ̀ torí àwọn ẹlòmíì. wọ́n mọ̀ pé bàbá mi ayé ló ń sọ̀rọ̀. tẹ́ ń ṣe lálẹ́ Friday. bẹ́ẹ̀ni láago 10 10 to 12 torí pé kí n má bàa dáràn sí wọn lọ́rùn ni wọ́n ṣe fi mí sí 10 to wọ́n believe pé program yẹn lè peak mi ò dẹ̀ ṣoògùn kódà mi sọ pé káfá kan máa wá ṣàdúrà fún mi talent mi ni mo display. ẹ lọ́mọ kan wá bọ́ síbẹ̀. wá bọ́ bẹ̀ wá gbọ́kọ̀ sójú agbá mi ọkọ̀ wá yí bìrìbìrì àtàrí àjànàkú ni ìṣẹ̀rù ọmọdé ó ní tí èmi ń wí táwọn èèyàn ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ gẹ́gẹ́ bí ìrírí tèmi fún ara mi èmi náà máa sọ ìrírí ayé mi ń bẹ̀ tó jẹ́ tèmi gangan ìrìn àjò mi màá sọ. ọ̀rọ̀ yín gan tó rírí ayé ọ̀sẹ̀ 6. so ti yé ń sìn so nísìnyí báyìí kò lè gbé gbogbo ẹni tó bá ń ṣe pásítọ̀ olóòfẹ́ tèkìrí kò lè gbé wáyé ṣé báyìí mọ̀ pé nínú bíbélì náà wà wọn ò ní píìsì pé wọn á kàn sọ pé má pààyàn má ṣèké nìkan Luke 19 verse 20-21 ó sọ ó ní kíyèsí àwọn ọ̀tá mi tí wọn kò fẹ́ kí n jọba lórí àwọn ẹ mú wọn wá kẹsì pa wọn wájú mi ṣé wọn píìsì ẹ̀ fún yín ní ṣọ́ọ̀ṣì. mo béèrè ni àfi kẹ́ ẹ wá san rẹ ẹ̀sán táìtì ẹ̀sán ẹgbẹ́ ìsàwó kí ló prompt nǹkan yẹn tí ọ̀rọ̀ yẹn fi jáde pé àwọn ọ̀tá mi ó mì pọ́tà ò ní rójú kò ní ráàyè ẹni tó bá ti mọ̀ pọ́tà rẹ̀ ní lè jìnnà sí kọ́ ọmọ compose bó ṣe bá yé tiẹ̀ náà jẹ́ torí kò rẹ̀ yes I am ready to battle with my enemy. Spiritually. Anywhere kódà kó jọ fún òfurufú
bó bá fò ẹyẹ òní fapá kan fò àjábọ̀ ńjọ́ kan ṣáà ni kì í ṣe ìgbéraga ìrìn àjò ni mo sọ pé onírìn àrè kì í ṣẹgbẹ́ oníwèé mẹ́wàá. You cannot beg anybody with your talent. Talent Ọlọ́run fẹ́ mi nìyẹn ẹ̀bùn tọ́lọ́run fẹ́ mi nìyẹn tó o bá dẹ̀ mọ̀ ọ́ lò dáadáa tó o bá showcase ẹ̀ àwọn èèyàn èyí tó fẹ́ kọ́gbọ́n á kọ́gbọ́n bẹ̀ èyí tó fẹ́ rẹ́rìn á rẹ́rìn bẹ̀ èyí tó fẹ́ ṣubú á ṣubú bẹ̀. Ṣùgbọ́n gbogbo ìgbà láyé all the time ni máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àtọwọ́ Kọ́lá Ọláwuyì. Nítorí pé ẹnìkan lèèyàn máa wà wò kọ́ọ̀sì ẹ̀ mo dẹ̀ wà wò kọ́ọ̀sì ẹ̀ dọ́là àwọn mí ọmọ mi ní bàbá mi ayé àrólé Kọ́lá Ọláwuyì àrólé Kọ́lá Ọláwuyì. So gbogbo ibi tí ó bá wà àwa ò rí bẹ́ẹ̀ tí wọ́n bá wọ́n lókùú mọ́ rí yàn níta agbọ́njú bá nìyẹn èmi ò rí o ṣùgbọ́n nínú iṣẹ́ ọwọ́ rẹ̀ ló sọ mí dé èèyàn láyé. Iṣẹ́ ọwọ́ Kọ́lá Ọláwuyì ohun tó sọ mí dé èèyàn láyé nìyẹn. Mo ti kọ́lé kan sílẹ̀ mọ́dẹ́rí rúmànì ìpànà tí wọ́n wò tí wọ́n níbi àwọn ilé eégún àwọn ni mo sára ni tí mo kọ́ táwọn kúkú wọn challenge mi tí mo ṣe wá kó wá sí Bàfò ènìyàn. Iṣẹ́ Kọ́lá Ọláwuyì tí mò ń ṣe táwọn èèyàn rí mi ńlá àfáà kan ní Abẹ́òkúta Alhaji Mọ̀rúfù ọmọ ọ̀dọ̀ àgbà ló ń promote àfáà ẹ̀ nígbà yẹn lórí ètò Tẹ̀lẹ́dà Láṣẹ. tí kò ń ṣàyàfọ́ lọ́hùn. àyàfọ́ lọ́hùn bá dé ọkùnrin tí ń ṣe eré ayé Kọ́lá Ọláwuyì gbóná o ló fi ní kẹ́nìkan pè mí ẹnìyẹn pè mí wọ́n fún mi lówó n bá record 26 episodes ó díje mi àti Alhaji Mọ̀rúfù lẹ́díẹ̀ torí àdẹ̀mọ́ra ni tí n bá ti rẹ́nìkan tó ń polówó lórí ọ̀dọ̀ yín tẹ́nitọ̀ bá wá bá mi máa lọ bá ẹni báyìí wá bá mi ó sọ báyìí kò sọ pé ẹ̀ mọ̀ ọ́n ṣe o àmọ́ n tó sọ ohun rèé o ṣé kí n bá ṣe ẹ lọ bá ṣe yẹn pé méjì màá yin ọ́ dáadáa tí n bá wá fẹ́ record màá pè ọ́ pé mọ́ ọ bọ̀ ẹ̀yin lẹ tí ń ṣe kínní ìfẹ́ nìyí níbo ló láìkì jù bó o ní kí n má bàa dọwọ́ rú tó bá ti wá ń sọ pé tó bá wù yẹn lọ bá ṣe tó bá wù yẹn má lọ bá ṣe kò fẹ́ kí n lọ sínú o èyí àjókòó mi jẹ́jẹ́ tẹ́ni yẹn bá wá ní kinní kan ok tẹ́ni yẹn bá ní kinní kan tó ti ń sìn so jẹ́ àjọ lọ sí tá a bá ti wá ń jọ ń ṣe mo ti mọ̀ pọ̀ fẹ́ kí n bóun ṣe kí n ṣe nù pọ̀ tí ò bá ti síbẹ̀ ẹ ló olúwa rẹ̀ ọ̀jẹ̀ yan rẹ̀ ń sùn. sọmọ rẹ̀ gbà á bínú ni. kò bínú ọ̀tọ̀ lẹni tó ń rò pé àròlé Kọ́lá Ọláwuyì ni òkúkú rí mi rí ó ń gbọ́ mi èmi ń dẹ̀ ń gbọ́ tí n bá ń gbọ́ Alhaji Mọ̀rúfù ń gbà mí báyìí màmá ń jígì mọ́lẹ̀ nílé pé máa wọ̀nà àbáyọ tí bàbá yìí tó yọ ìmọ̀ àwa emulate ẹ̀ tí n bá máa lọ wọlé báyìí èdè ìlú òkè ni màá lọ gbé jáde wá màá fi òun náà máa wò ẹ̀gbọ́n yìí ya wèrè gan o dọ́là ẹni àti Mọ̀rúfù ọmọdé àgbà báyìí ni wà. Mákindé Fásúnlé ńkọ́. The senator èmi mo sọ ní senator sọ̀rọ̀sọ̀rọ̀ tí n bá fẹ́ pè ń sìn mi ò ní pè ní Fásúnlé senator barrister ni màá wá fi gbé mo ti rí senator nínú wa òun náà wá bá mi gbé. ẹ ti sọ̀rọ̀ fún wa nípa ìrírí ayé bíjọ́ nìyẹn ṣe mo fẹ́ béèrè nípa àwọn torí àwọn ètò yìí kan wà tí ọ̀pọ̀ máa ń gbọ́ tó ní wéètì gan bọ̀tẹ́ ẹ fẹ́ dárúkọ iléeṣẹ́ rédíò mi ò mọ̀ dí nígbà tí ń ṣe pọ́n lè yín bẹ̀. ẹ ṣé ọ̀rẹ́ kan lẹ̀kan bá lé lọ́kàn jẹ́jẹ́ ni mo jókòó mi wọn fẹ́ gbà mí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní iléeṣẹ́ rédíò yẹn ní fàájì torí ọ̀rọ̀ tó bá jẹ́rọ́ láàmú fi bò pé àwa ni àbí rédíò wa ló ń sọ àbí rédíò wa kọ́ wọn fẹ́ gbà mí nígbà tí fàájì bẹ̀rẹ̀ Bánjọ Ọ̀jẹ́dèjì ni wọ́n gbà èmi dẹ̀ ni mo ń Bánjọ Ọ̀jẹ́dèjì dẹ́kọ̀ mo gbé lẹ́sẹ̀ dẹ́kọ̀ báyìí I have a lot of products ọlọ́run jẹ́ aṣọ́re fáwọn tó mọ̀ èmi Yemi Odunodu I'm a builder I'm not a destroyer builder ni mí àìmọye onífújì tí mo build tí wọ́n dé èèyàn ṣùgbọ́n tí wọ́n fún mi 2,000 naira oníjùjú bẹ́ẹ̀ oníjùjú tí ẹ̀ dáa onífújì lọ onífújì ni máa ń fọ́yàn létí stage
onífújì ní mọ́ amú wáyà microphone wọn máa lẹ̀ mọ́ ẹ̀yìn ṣẹ́rú ni wọ́n ní. ojú lásán báyìí ó nà ni ó jẹgba lọ. bí ẹ̀gbọ́n mi bá ń sọ̀rọ̀ King Sunny Adé toró fẹ́ràn mi gan àjọ wà gan tó bá ń bínú lórí stage yóò mọ̀ rẹ́rìn but ìwọ tó ń bínú sí wàá mọ̀ pé mistake ti wà. tó bá ti ń kọrin lọ ẹ̀yin onílù mi ẹ bọ̀ wálé kẹ tó rọjú kankan ó lẹ́yìn tó máa wí nù wẹ́rẹ́wẹ́rẹ́ ni mo fẹ́ gbẹ̀ ó ń lọ díẹ̀díẹ̀ ni eléyìí tó bá dẹ̀ rí pé omele rẹ̀ ṣe kíní kan sọ̀nì adúlọ́wájú yóò àsọwọ́ báyìí. ìwọ tó ń bá wí ti mọ̀ sísítẹ́ẹ̀mù yẹn dáa ju ká máa fọ́yàn létí lórí stage lọ. mi ò kì í ṣe destroyer. nígbà tí mo gbé Banjo àjọ ń káàkiri gbogbo Èkìtì tí mo sọ yẹn nígbà tó wà ní school ní LAUTECH tí n bá ń bọ̀ láti Èkó ń bí màá di pure water báàgì kan gàárì ike ọ̀dà kan ìwọ́n bá di màá 500 naira síbẹ̀ tí n bá ti àdàgbádá bolẹ̀ débẹ̀ àwọn ọmọ school rẹ̀ bọ́ọ̀dà yín kan tí máa dàgbádá wá ó gbé pure water síbẹ̀ yẹn o. so ti yẹn sìn so ibi tí o bá ti sóòótọ́ ọ̀rọ̀ èmi ò kì í fẹ́ bá wọn dùn bẹ́ẹ̀ torí yóò padà di ìtìjú níjọ́ tí ọwọ́ pálábá bá ségi ẹni tí wọ́n ti wá ń wò lókè ẹkùn ọ̀wà dàmọ̀tẹ́kùn ìdí nìyẹn tí mi kì í fi báyàn pàdé àpòpọ̀ ẹ̀ẹ́dẹ̀ rí ni mi kí n lọ ilé ẹnì kankan ẹni tí ń bá lọ ilé ẹ̀ ó jẹ́ ẹni tí mo nífẹ̀ẹ́ sí gan ẹni tí máa ń lọ ilé ẹ̀ lábẹ́kúta yẹn ó ní ọdẹ Mákindé Fásunlé Alhaji Mọ̀rúfù ọmọ ọ̀dọ̀ àgbà ó tún kẹ́nìkan Olóbùrò Olóbùrò of Africa gbogbo àwọn yẹn bí tọmọ ti yá láti jọ máa ń ṣe ẹni ẹ fẹ́ wọ rédíò ń gbà yẹn ọ̀fẹ́ gbà yẹn. wọ́n gbà yà lọ bá ọ̀gá Mbùsọ̀mìlẹ̀ ọ̀gá ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ lọ́rọ̀ ọ̀rọ̀ Yẹmí Ọdúnòdù ni wọ́n ní bọ́ọ̀ bá lóore míì tó fẹ́ fi san lẹ́san lọ́ọ́ fi san lẹ́san kì í ṣe rédíò wa wọ́n ní Mbùsọ̀mìlẹ̀ sọ bẹ́ẹ̀. Okay. àṣẹ nìkan ní yín náà sí ẹni ló sọ pé àwọn ò lè sin wèrè méjì papọ̀ rédíò yìí lẹ́ni tẹ́mi pẹ̀lú ọjọ́ ṣiṣẹ́ rí ọ̀tá wait and get ló ń wò yẹn. wọ́n lè sin wèrè méjì pọ̀ èmi àtàkì mẹ́nu dùdì ọ̀ lémi tí mi ò bá yín ṣe kákọ́ọ̀sì mi ò bá yín wọ́n máa ná mi ni mò ń ṣe mi ò tinú kákọ́ọ̀sì yín ó lẹ ṣe wá fẹ́ sideline mi kí n mọ́ display talent mi kí mi náà fi jẹ́ èèyàn Bánjọ ló sáré insist Bánjọ wá sọ́njọ́ kan ọ̀gá bí Yẹmí Ọdúnòdù bá dáràn òun ó dúró tì òun ó gbé so le tó bẹ́ẹ̀ ni yá fún trial bá fún mi ní trial wọ́n fún mi ní Thursday wọ́n fún mi ní 45 minutes mo wá ń ka lẹ́tà àṣírí kọ̀ọ̀kan nínú ẹ̀ gbàgbàgbà episode kìíní tí màá kọ́kọ́ ṣe ẹni tó máa pè báyìí ó ní tí ń ṣẹlẹ̀ sí òun yàrá àwọn nísìnyí ẹ̀ ó bá bú sẹ́kún lórí kìíní kan ó wá di ọ̀sẹ̀ kẹta mí ì ṣèjọ ọ̀sẹ̀ mẹ́ta lọ lórí tẹ o ní ẹ bá ní Mbùsọ̀mìlẹ̀ kan pàdé mi lójú ọ̀nà ni bàbá mo ní ẹ̀ kí ní tẹ́ máa ń ṣe fún Kọ́lọ́lá Wuyẹ̀ṣẹ́ lè ṣe mo ní kò sí ní tó dùn bí àrùn ọba ẹ tó ní wèrè rẹjú mo mọ̀ ń pa rẹ̀ pọ̀ náà ní ṣùgbọ́n alẹ́ la máa fún yín o alẹ́ la pátápátá la máa fún yín o mo ní bẹ́ẹ̀ bá fún mi dáago kun òru àwọn tèmi ó dìde wọ́n bá fún mi ní 10 lálẹ́ to 12 sẹ́yìn rèé èmi náà mo jókòó yìí tí mo bẹ̀rẹ̀ báyìí tí mo bẹ̀rẹ̀ ìgbà tẹ́mi dẹ̀ ti kúrò lọ́dọ̀ àwọn Kọ́lọ́lá Wuyẹ̀ ní 2010 yẹn tẹ́mi ti kúrò ní ibẹ̀ mi ò yé máa investigate mo ń kó gbogbo kìíní yẹn dání mo ṣe gbà sí nìyẹn tí máa gbà sí báyìí ló bá di mímí ayé ní mímí ayé ní mímí ayé ní mímí ayé máa tún wọra mi ń gbà mí báyìí ẹlòmíì dẹ̀ believe pé oògùn ni kì í ṣoògùn ní ìdẹ̀jà kúrò ń bẹ̀. àwọn kan nítorí pé Professor Amojo fún mi ní pilot ńlá kan òun ni mo ṣe kúrò ń bẹ̀ no mo mọ Sáàmù Òjó lọ́tọ̀ torí sọ̀rọ̀sọ̀rọ̀ tí máa lórí òkè tó mi ò mọ̀ torí mi ò ka ẹ̀sìn kan ní kinní kan torí òkè bá ti yàtẹ̀ bá ti introduce mi à ń lọ nìyẹn òkè ìlú àjìnàrin òkè igbá òkè àwo máa ń lọ bẹ̀ máa dẹ̀ kóòdì
mi ò ní sọ pé mọ̀ mímí làrólé kọ́lá láyé náà ọlọ́run ọ̀dẹ́ nìkan kan mọ̀ lọ́tọ̀ o n bá ti ṣe tán màá tún máa bọ̀ mo tún bẹ̀rẹ̀ program yẹn so mo ṣe bẹ̀rẹ̀ ní ibẹ̀ nìyẹn mo dẹ̀ kó ń bẹ̀ ìyẹn ni ẹnìkan wá rò pé òun ti rí opportunity kí wọ́n ti build the time yìí o emulate o imitate o kàn dúró lórí concept pastor ṣé pastor máa ń ṣèrè ayé àfáà máa ń ṣèrè ayé. redeem ní Kọ́lọ́láwìyí ń lọ. mo ti gbọ́. àwọn ẹni tẹ́lẹ̀ ń wò nìyẹn o. ẹ lò ó sá. kó tó máa lọ redeem wọ́ èmi náà lè di lọ́la ń sìn kí n sọ pé mo ti gbọ́ Ọlọ́run gbọ́ náà kí n gbọ́ Ọlọ́run gbọ́ gbàs mo kó ń bẹ̀ nìyẹn mi ì sọ pé ó ṣoògùn. ẹ̀bọ̀tẹ́ lójú lásán ṣèrírí ayé náà. má ṣì mí gbọ́ ojú lásán tí mo main ni wípé kì í ṣe wípé bóyá a fẹ́ lọ máa rú nǹkan kan kálukú lọ́mọ tó ń sìn nínú ilé ẹ̀ ìyẹn ò main pé bóyá o fẹ́ sọ̀rọ̀ rí ayé kó lọ join babaláwo àbí join kìnnì kan bọ̀ tó o bá gbọ́ Yorùbá ìjìnlẹ̀ Yorùbá tẹ́yà bá gbọ́ ẹni tó bá lọ sí what we call it College of Education tó ń ṣe ìṣẹ̀ṣe nǹkan kan yẹn ojú ẹlẹ́bọ náà fi ń wò wọ́n ẹ̀kọ́ dẹ̀ ni o pásítọ̀ lè ṣèlérí ayé pásítọ̀ lè ṣe Kọ́lọ́láwìyí ń ṣe pásítọ̀ but redeem member ni wọ́n. kò ń ṣe pásítọ̀ but redeem ni wọ́n. redeem sọ pé bẹ́ẹ̀ kọ́ ṣé bó ń lọ ibìkan kó tó lọ redeem. ń bọ̀ lọ́n lọ. ẹja fi yẹn rẹ̀. ó dàbọ̀ sí gbọ́ àmà bọ́rọ̀ program yẹn ṣàṣejẹ́ nìyẹn. ó sáré lọ wo nǹkan kan lórí Google nsìn. ẹ ṣáà wò. kótó ọrùn jẹ bàbá wa ajílẹ̀ yẹn náà kọ sí pé direct tiẹ̀. wọ́n máa kọ́ sí sọ̀rọ̀ mọ̀ pé mo fi gbàgbà téèpù lọ́wọ́ wọn. yes ìjà yes nígbà tí mo kó crew láti Èkó ń bí ẹnìkan bímọ wọ́n ń pè ní ẹni Roscoe ó ti kú rédíónìkì ni èmi ni mo mú láti Ṣómólú lọ sóṣogbo pẹ̀lú Wọlé Ògúndípẹ̀ yẹn mo mọ̀ through Mahogany Film Production he's a cameraman ó tún kẹ́nìkan Sunday ó di aka second cameraman owó nǹkan tí mo sọ ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ Sunday Isaac l'Abẹ́òkúta náà. Sunday Isaac. Ask him about me. Wow. ṣó ti yé sìn Gbadé tó wa mọ́tò tí Alásàrí fi l'accident nígbà yẹn ẹ béèrè lọ́wọ́ ẹ̀ náà àwọn ó ta màṣánà wọn yẹn. bẹ́ẹ̀ni ọ̀dà Gbadé lẹ́gẹ́lẹ́gẹ́ báyìí. ó ń gbé fíìmù betting film káàkiri nígbà yẹn Ìrèké Òníbùdó àti Kànnàkànnà ó ní projectionist kó tó bọ́ sọ́dọ̀ Ṣẹ́gun Rasco Àjàgbé gbogbo àwọn tá à ń sọ ẹ̀gbọ́n lèmi jẹ́ fún wọn bọ̀tí tí o bá tí débi tó ń lọ o gbọ́dọ̀ péré ẹlẹ́gbọ̀n bó o bá lọ́jọ́ orí gan tọ́jú ọjọ́ orí ẹ̀ kí wọ́n fọ̀nà hàn tí wọ́n bá fọ̀nà hàn tán wàá jẹ́ kí wọ́n mọ̀ pé o jù wọ́n lọ by age. ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ ni a ti kọ́ látàárọ̀ pẹ̀lú interview yìí o àkọ́kọ́ làwọ̀ tá à ń sọ pé ìkejì náà wà kọjá bẹ́ẹ̀. Alhaji Dr. Sikiru Ayinde Barrister àgbà tán lọ London kan tán kó gbogbo báǹdì lọ màá rántí yíyá yẹn náà wọ́n kó gbogbo báǹdì lọ àwa fẹ́ lọ pàdé wọn ní airport mọ́tò Ọbalẹ́ndé tíátà la gbé lọ èmi àti Morúbọ Ọbalẹ́ndé tíátà Dánfó àwa lọ bá Sànní ní Jíbówú Sànní ni wọ́n mọ̀ ti change ìrìn àjò wọn pé á tó 9 alẹ́ kan tó dé nígbà tán tó 9 àwa lọ King Sunny Adé Morúbọ and what we call it Ọbalẹ́ndé but èmi no you have to be fan mi ò ń ṣe star ọmọ mi but kò sóní tíátà tí ò dá mi mọ̀ gbàtà wá débẹ̀ ni wọ́n wá dé kán tó bọ́ọ̀ta kán tó ṣe to 12 lálẹ́ láfi wá lọ sílé ọba ọ̀sọ́rọ̀ Fáróǹbí nígbà yẹn lọ́dún yẹn bí mo ṣe di ìjìnlẹ̀ oní fújì nìyẹn. ẹ̀yin àti Sànní náà mo rí pé tún. aládé bàbá gidi gan torí mi ti mọ Sànní asọ́bàkan 1975 nígbà tó ń gbé bì kan níbẹ̀ ló ní palm bus stop Olúwakẹ́mi street òjò máa ń wọnú yàrá yẹn. yàrá ta ni. yàrá Sànní. òjò máa ń wọ bẹ̀ níbi tó ń gbé. tí wọ́n bá ń gbọ́ sí táládé bá ń gbọ́ aládé àwọn ọmọ burúkú yìí rè. òjò ń wọ yàrá Sànní. mi ò parọ́ Olúwakẹ́mi ní bus stop onípààyàn lẹ́yìn Bobby Benson hotel. tá bá lọ bá jump
jump náà máa ń pè ńgbà yẹn nígbà tá àríyá bẹ̀rẹ̀ ni wọ́n pe àríyá has no end àríyá is unlimited gbogbo bẹ̀ yẹn nígbà yẹn omi máa ń wọ bẹ̀ wọ́n ṣe kòtò kan wọ́n ṣe bambú èmi aisho pepper ọlọ́run kó fọ̀run kẹ́ wọn uncle b then papiluwe kò sí ṣóòsàn ní kankan tí wọ́n bá ti wá síbẹ̀ wọ́n ti tọ́ tíátà lọ rí ìgbà yẹn Sọ̀ní dẹ̀ máa ń fún wa láàyè àwa akéwì láti kò dàbí ìsìn tó jẹ́ pé àwọn ọmọ lanumọkọrin yẹn tó rí ń gùn Sọ̀ní máa dúró fún yín ẹ̀ tó bẹ́ẹ̀ náà ni Kọ̀líńtà Àyìnlá tó bá dago méjì olùkọ́ Kọ̀líńtà Àyìnlá ẹ̀yin ọmọ akéwì yẹn wá kéwì o àbẹ́mi nìkan lẹ́fẹ́ kí n má ṣe gbogbo ẹ̀ lọ ni a tún náwó àwọn fans yẹn a tún náwó so gbogbo àyẹn wọ́n kó wa papọ̀ floor show náà máa ń pè kò sí nǹkan tó ń pè ní side attraction floor show ni wọ́n ń pè ńgbà náà oní tíátà gan agbága stage ẹ̀ wá wọ́n á ṣe stage bóyá 5 minutes kéléré tó wá tún bẹ̀rẹ̀ padà. náà gbogbo ìgbà tíátà yìí ẹ sọ̀rọ̀ bàbá Sàlá rárá àbí. irọ́ ṣe mọ̀ pé àwọn kan ń ṣe traditional àwọn kan ń ṣe comedy kì í ṣe pé mi mọ̀ bàbá Sàlá kì í ṣe pé wọn ò mọ̀ mí torí pé bàbá Sàlá ọ̀gá tiwa ló jẹ́ sọ láti mọ̀ wọ́n dáadáa ká dẹ̀ bá wọn ṣe gbogbo àwọn tó ń bá wọn ṣe ń gbà ojúgò àsìkò ẹ̀ gbogbo wọn bẹ́ẹ̀ yẹn náà lájọ wà àwọn tí ò tí kú nú wọn ájọ wà dì sí ìyàwó mi òun ni mo sin síbẹ̀ yẹn ibi iṣẹ́ ọ̀rọ̀ sísọ ni wọ́n ti fún mi wọn bá wà náà lọ́wọ́ mi tó jẹ́ tí ó bà mí nínú jẹ́ jù láyé ní kí wọ́n fi odindi èèyàn tààyàn lọ́rẹ láì ṣe wípé bóyá èèyàn jọba àlú láì jẹ́ pé bóyá èèyàn jólówó táwa jọ ń bọ̀ nínú òfin ọ̀la àwọn kó wá di suddenly kí èèyàn fẹ́ máa rí ọwọ́ yọ kó fẹ́ máa di pé ó yá gbà ìwọ náà gba 100,000 yìí gba 200,000 yìí tó wá kú. Ibi tá a wà yìí tá a fi ṣe studio yìí nọ́ọ̀sì ni ìyàwó mi tó kọ́ ibi ni mo kọ́ fún pé kó fi ṣe hospital instead a fi ń lo yàrá kan àwọn akọ́bí ìtàn ó ń ṣe kò sí ọmọ tí wọ́n bí ládùúgbò ìfẹ́ tó 120 òun ni ẹlòmíì á sanwó ẹlòmíì ò ní sanwó wọ́n fi wọ́n lẹ̀ tí wọ́n máa lọ sí wọ́n ti bímọ láyọ̀ àtàlà fi wọ́n lẹ̀. Mo dẹ̀ ti ń propose community radio yẹn kó tó kú tá a jọ ń ṣe wàhálà ẹ̀ títí ó wá kú tán láńsẹ̀nsì jáde ó kú tán àwa ń ṣe bó o ló ṣe fẹ́ rí lára èèyàn ká ní kó bá wà láyé ṣe mọ̀ pé àbá tún ti jù báyìí lọ pé mi ṣe rò ó dẹ̀ tó bá ń bà mí nú jẹ́ ibẹ̀ ni mo sin sí kọ́ má bàa wú òkú ẹ̀ lọ sin sínú yàrá àìkọ́ tán bẹ́ẹ̀ màmá mi ni mo sin síta ẹ̀ tó ti yé sìn irú nǹkan yẹn ó máa ń jẹ́ nǹkan tí ó máa ń pààyàn lẹ́kùn ẹni tó bá yẹ ká jọ máa ṣe nígbà tí ò sí tá a jọ ń ṣe tí bàbá rẹ̀ tán máa fún wa lówó tán máa fún wa ńgbà mo wà rédíò Èkìtì ni o tí wọ́n ṣe èmi àti Bánjọ Ọ̀jẹ́dèjì yẹn ni o kóbìnrin yẹn wá kú ta wá lèèyàn lè fẹ́ mọ́ tó lè mọ́ọ̀yàn lára bíi rẹ̀. torí ẹ̀ lè ṣe wá níyàwó mọ́. Mo níyàwó. Mo níyàwó. Ọlọ́run torí àwọn màmá mi ò ní gbà láyé ni mo sọ fún yín pé àáfàá mùsùlùmí àáfàá nìyá mi ọmọ Ìlọrin ni ìyá tó bí ìyá mi ló wá látẹ̀dẹ ilé Lágúnjú ṣó ti yé yín sí màmá mi ní òun ò lè gbà ọ̀sán lè di bambóòtù ni ẹ̀yin eléré táwọn obìnrin oríṣiríṣi ọmọ wá. wọ́n tiẹ̀ fẹ́ lọ sórí yẹn náà báwo lẹ ṣe ń kó pẹ̀lú àwọn obìnrin. Èmi ò ṣe bẹ́ẹ̀ láìpẹ́ obìnrin reason rèé o. láìkẹ́ púpọ̀ àbí. Rárá tẹ́ ẹ bá gbọ́ pé mi àti èèyàn sùn sóòtẹ́ ìyàwó ilé mi ni. láti ìgbà tẹ́ ti bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ni àbí láwọn àsìkò. láti ìgbà tẹ́ mo ti bẹ̀rẹ̀ mi ò ṣe. so ká sọ bí ìgbà tẹ́ ti ń ṣiṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ yìí ìyàwó yín nìkan lẹ̀ ń gorí ẹ̀. Bẹ́ẹ̀ni yeah mi ò ní girlfriend mi ò ní woman friend ẹni tó bá wò ó tó bá wo ohun tí mò ń sọ ẹ tó bá lóun woman friend mi kó pè kó comment wọ́n lè sọ. bàbá area yìí wà ó wà sensitive ó wà very sensitive. Hello.
àwọn kọ̀ọ̀kan wà tí a máa ń ṣe ní òkè òkun tí a rí wípé àwa náà lè jàǹfààní eléyìí ni bí a ṣe ń tọ́jú arúgbó. a rí wípé ọ̀pọ̀lọpọ̀ wa iṣẹ́ ò jẹ́ kí a lè tọ́jú àwọn arúgbó wa nínú ilé wa. eléyìí tí fi ń tì wọ́n mọ́lé pé wọ́n máa ń lọ ń gba ọmọ ọ̀dọ̀ fún wọn tó jẹ́ pé àwọn ọmọ ọ̀dọ̀ tí wọ́n ń gbà yìí náà wọ́n máa ń tún ṣe ìjàmbá. ẹ máa gbé wọn bọ̀ ń bí. a ti gba ìyọ̀ǹda lọ́dọ̀ ìjọba àti ní àwọn tí à ń tọ́jú ní bí báyìí. ó tó gbà wọ́n tẹ́ ti dé bí. since June 2025. Yeah. kí lẹ rí sí ìtọ́jú tó ń fún yín bí báyìí. wọ́n ń gbìyànjú. ẹ ń jẹun lásìkò. bẹ́ẹ̀ ni ìnáṣẹ́ máa ń jìnrìn jáde. máa ń ṣeré síta lọ síta. ilé-iṣẹ́ wa yìí ó kalẹ̀ sí Olómore à ń pè ní Mercy Health Nursing Home number 7 Shodalamu Street Surulere Olomore Abeokuta. I got my own specialty in different areas of care of the older people. lẹ́yìn tí mo kọ́ṣẹ́ tán ní Àròǹbí òun ni mo wá lọ sí òkè òkun over 25 years now. báyìí màmá ni báyìí bàbá kò wá síbi tí ẹ ti lè gbé wọn wá o. àwa ń ṣe ní ọ̀nà tí yẹ pé it's not too boring for them. The environment is so homely and so natural. ibi tí mo jókòó sí ibi tí wọ́n ti máa ń jókòó ṣeré ni tí wọ́n bá fẹ́ tayò bóyá draft ni o bóyá ayò ọlọ́pọ́n ni o bóyá card ni o àyè wà fún wọn. Music is there inside the house. a ní mọ́tò ń bí báyìí tí a fi ń gbé wọn jáde bóyá ẹlòmíì lè fẹ́ lọ sí church ẹlòmíì lè ní doctor's appointment. yàtọ̀ sí yẹn a ní dedicated hospital tí ó ń look after bí Ifros Hospital kò ju 5 minutes walk lọ. yẹn lè kàn sí wa lórí ẹ̀rọ ìbásọ̀rọ̀ wa. Give us a trial. I will be able to look after your elderly for you. Sir? I don't have any girlfriend. Òótọ́ ni. ẹ máa gbọ́ sá. Ó yá, mo fẹ́ ẹ jẹ́ ń béèrè báyìí. so nǹkan tẹ̀ ń sọ ń sìn ni pé látijọ́ tẹ̀ ti délé ayé dì í sìn tó bá di July òkè mò ń bọ̀ láti ìgbà tẹ̀ ti níyàwó nílé di bẹ́ẹ̀ ṣe wà yìí obìnrin tẹ gorí ẹ̀ ojú méjì lọ láti ìgbà tẹ́ ti níyàwó ni ọ mi sọ pé tó máa níyàwó. ok ṣe ẹ rí láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ kì í ṣègbà tí mo bẹ̀rẹ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ gan nígbà tí mò ń ṣe tíátà lójú méjèèjì níyàwó ẹyọ kan ìyàwó yẹn nítorí iṣẹ́ tíátà náà ṣe gbà lọ́wọ́ mi Dr. Ọmọlúlú lọ́yọ̀ọ́ àbúrò ẹ̀ ọmọ tó bí ni first wife mi. Olúnlọ́yọ̀ o. Former governor of Oyo State. àbúrò ta ni. àbúrò Olúnlọ́yọ̀ ní ọmọ ẹ̀ ní first obìnrin ni first wife mi. Olúnlọ́yọ̀ wá wọlé 1983 àwa lọ pàfọ́ọ̀mù mẹ́ àwa ń jẹ náà fáyà ìta wọ́n máa ń gún kìnní láyà mi níta rọrùn àti ṣègùn dáfẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ pé eléyìí tí ń gún kìnní ní àyà rẹ̀ yìí ń bọ́lẹ̀ tí mo ní ọkọ̀ Dásọ́lá nù àní ń fẹ́ yín gbódó ládùúgbò ẹni tá a rán ní nọ́ọ̀sì school of nurse kankan obìnrin kan wá wà ó hate mi jù bẹ́ẹ̀ lọ ló takò mí bọ̀ kan tó takò mí yẹn ń ti bímọ ìyàwó mi yẹn ti bímọ 1982 first born mi 1982 Ọ̀pẹ́yẹmí Anthony Odunodu ohun rákòrò ni wọ́n gbà lọ́mọ lọ gbé nǹkan mi wá èmi àti ìyá mi àtàbúrò mi number 3 sí olówó ọmọ yẹn dàgbà níjọ́ àwa fẹ́ ṣe wedding ọmọ yẹn màá pa yín lẹ́rìn kan ní ìsìn níjọ́ a fẹ́ ṣe wedding ọmọ yẹn lápá ìbọn wọ́n ń ṣe traditional wedding asan wọ́n ń ṣe làwa fẹ́ jẹun ṣé ẹrẹ́ ní tó takò mí yẹn ó wá sí ibi ó tẹ̀lé wa wá àwa jọ jókòó à ń jẹun ó bùkèlè kínní ó bù kejì ń gbò bù kẹta mo gbà lọ́wọ́ mi pé ó ní kí ló dé mo ní ọmọ tẹ́ ẹ gbà ya rẹ̀ lọ́wọ́ mi tẹ́ ẹ ní mò ń fẹ́ yín gbódó mò ń jẹ náà ńlẹ̀ ń jẹun bí wẹ́dì ẹ̀ tẹ́ mọ̀ pátì jẹta láti dé ẹ mọ̀ sanwó yàrá 10,000 naira per room mọ̀ ni mo mọ̀ gbẹ́yọ̀ kan fún yín ni èmi mo san mo nínú eyín tí mo fi ń gbódó ń dọ̀hún àná owó rẹ̀ náà ni mo fi sanwó ojú ẹ̀ pọ́n ó lérò rorò kò sí ní tọ́kàn mi mo ti tọrọ tèmi mo ní mo bòyín lókèlè méjì tẹ́ ẹ ti gbé mi ṣé ẹrẹ yọkan tẹ́ ẹ bú lọ́yìn tó bá wù yẹn jẹ tó bá wù yẹn sọnù. so lọ́rọ̀ kan so láti gbà yẹn so tá bá ní ká máa kàn sí gbà tíátà ni mo ti ní ṣáà ní girlfriend rí tẹ́ ẹ bá ti rí pé mi èèyàn lọ sí ibì kan lọ sùn tẹ́ ìyàwó lè mi ni tí wọ́n mọ̀ mí nílé wọn nítorí pé tí àṣàṣì bá dé lórí iṣẹ́ téèyàn ń ṣe yìí torí ẹni ọ̀sọ̀rọ̀ rẹ̀ kò ní fojú rẹ̀ wọ̀ ọ́ tẹ́ ìyá èdè bá wá ti dé tí n bá gbé girlfriend lò tẹ́ tó bá kú sí ọ̀dọ̀ mi ńkọ́
gbogbo ohun tí mo ti ń ṣe bọ̀ látàárọ̀ ọjọ́ ó dẹni ilẹ̀ tó bá jẹ́ pé mi ni mo bá kú lábẹ́ rẹ̀ lóòtẹ́ẹ̀lì wọn á lóò rí bàbá yín ṣe bóyá obìnrin ló kú sí lóòtẹ́ẹ̀lì. ẹ sọ lẹ́ẹ̀kan pé ẹ sin màmá yín síbi tẹ̀sí. màmá mi nìyẹn mẹ́rin. kọ́ má bàa ẹ ti lọ rírẹ́ ẹ tán jókòó ni. wọ́n máa ń wòkú dáadáa àìmọye òkú tí wọ́n ti jíwú àìmọye òkú tí wọ́n wú. ẹ ṣáà ní community radio ní nọ́mbà là. ọjọ́ lọ́ọ̀dà ibẹ̀ la wà yìí náà. ìgbà kan ẹ tún ní online ẹ máa ń ṣe online tẹ máa ń ṣe. mo máa ń ṣe online náà ni ṣé mo pé tí wọ́n bá ti fún yàn license you cannot go on here. yes. èèyàn ti violate law NBC yẹn. bẹ́ẹ̀ni. wọ́n dẹ̀ lè fìyàn jófin. sẹ́mi tí mo dẹ̀ ń bìgínì tí mo sọ pé inú mi ń dùn èmi náà ti ẹ̀rí nǹkan kankan tí ọmọ mú owó oúnjẹ wá kí wọ́n wá dé kan ni wọ́n wá gbé transmitter lọ wọ́n sì lè iléeṣẹ́. ta ni mo fẹ́ bẹ̀. ó bàbá Ọ̀túnba Yẹmí Odunodu iṣẹ́ rédíò nígbà yẹn àti iṣẹ́ rédíò ń sìn kí lẹ rí sí. iṣẹ́ rédíò ti bàjẹ́ tó o bá jẹ́ ń ṣe ni àwa pìrìsẹ́ńtà àrònú báwọn dráìvà ò ṣe ronú dráìvà ò l'association National Union of Road Transport Worker or NURT àbí and kí lórúkọ ẹ̀ road transport kìnìkan àwọn ò ní association. ǹjẹ́ ẹ gbọ́ association of Nigerian driver ni Nigerian driver association ń ṣe lọ́rọ̀ broadcaster mélòó ló ní rédíò àwọn tí wọ́n ń dá rédíò lẹ̀ bí olówó kí broadcaster kan lọ tì wọ́n sí pé ẹ ṣe rédíò ẹ ṣe síbẹ̀síbẹ̀ wọ́n padà sideline ẹni tàn ní ọ àwa dàbí ẹni tó mọṣẹ́ tí ò ní irinṣẹ́ gbogbo broadcaster àdẹ̀kọ́ ló lè ní rédíò lórí ka ọ̀dọ́gba so ti yẹn sì tẹ́nìkan wá dàjà nínú ilé tí wọ́n ti rò pé ó lè jẹun dépò pé yọ́ ra sọ ó wá bẹ̀rẹ̀ pé òun ní community radio téèyàn bíi 100 1000 lè gbọ́ tí wọ́n mọ̀ kí ọ pé bàbá a mọ̀ gbádùn iléeṣẹ́ rédíò yìí ẹja lọ polówó ń bẹ̀ kí èèyàn ti máa wá gbádùn pé mo ti dó ibi tí màá ra àjókòó báyìí ebi community radio ni bí wọn àbá gbọ́ mi ń bágà ṣe bí tá a bá ti wà lọ́nláìn wọ́n gbọ́ wa káàkiri àgbáyé tó o bá dẹ̀ ti ní good content tẹ́kọ̀ọ́ wà ń bẹ̀ kò ní ìdí kọ́ ọ̀ra wọ́ra sẹ́ wọ́n á tẹ̀lé ẹ̀ ọwọ́ kan tí mo ṣe TikTok gbà báyìí lẹ́sẹ̀kẹsẹ̀ kílẹ̀ tó mọ́ mo ti ní 1000 followers bẹ́ẹ̀ ṣùgbọ́n I cannot be director at the same time I be the cameraman at the same time soundman kí n tó máa act olúwa á di mo mọ̀ bàrà mo mọ̀ fẹ́ ni o ṣe ti understand tí kìíní yẹn wá bàjẹ́ tá a wá ṣírò owó tó ṣe é ṣírò tó jẹ́ 45 million kò síbi tí ò sí èsì ń bí máa kò sí àwọn èèyàn tí wọn mọ bàtí èèyàn ti bẹ̀rẹ̀ tí wọn ò ní làákàyè wọn máa ọlọ́run ó fòfò rẹ̀ mí tá a bá ní nǹkan kan ṣẹlẹ̀ ń bì kan táwọn ẹ̀ bá ń pé kò yẹ kó lè réèpù èèyàn náà àgbàlagbà ní ẹ̀yìn ìbéèrè wò pé kí ni tó tiẹ̀ lè tọ̀mẹ́ǹtì ẹ̀ tó lè fà á tó fi lọ réèpù òun náà bí ọmọ tó fáìn ju ọmọ yìí lọ kí ló lè fà á sẹ́yìn ọmọ pé ìròmí tó ń jó onílù ẹ̀ ti wà ń sàlẹ̀ ni wọ́n ti rìmóòtì ó ń tọ̀ wọ́n ti yín náà lẹ̀ ni ẹ̀ṣẹ́ kan kì í ṣàdédé ṣẹ́ láì mọ́ níbi tó ti ṣẹ́ wá nígbà tí wọ́n fọkàn balẹ̀ ń sìnkú ti arrive ọ̀rọ̀ a máa jẹun wẹ́rẹ́wẹ́rẹ́ ò níbi kankan lọ́mọ́ tí wọ́n dẹ̀ yín mú sí pé a máa wo ibi tó máa bá dé. So òun ni mo sọ pé gbogbo àwọn ọ̀dọ́ ọ̀sìn tẹ́ ẹ bá fẹ́ dáṣẹ́ yín lẹ̀ ẹ lọ béèrè dáadáa kéèyàn má bàa wọ gbọ́àtù kéèyàn má bàa wọ bọ́ọ̀sì ẹni ìtàn padà gbóǹtàn lọ rédíò méjì ló ti wà ń bà fún yín sí tí community kan sọ pé tó ń wá àwòkọ́ṣe tó lòun kọ́kọ́ dé bà fún ṣé tí n bá sọ pé ìwọ bá wo ṣé kò ní di pé èèyàn ń dìtẹ̀ rẹ̀. Now I told Prophet Sam Ojo mi ì tiẹ̀ mọ̀ pé wọ́n fẹ́ ṣe rédíò sí bàfọ̀ but èmi mọ̀ pé a jọ ń sọ̀rọ̀ lórí òkè láti ya 2009-10 tí mo ní
ọ̀dọ̀ wòlíì kan la máa ń lọ́gbà ní ẹsikísà ẹ dá rédíò lẹ̀ ó ní ohun òrí náà wọ́n máa jẹun máyé. Professor Amojo sọ fún mi pé bàbá Odunodu tọ́lọ́n bá dá mi lóhùn rédíò 10 ni màá ṣe 10 náà ní sì ń ṣe lọ. Nǹkan tó prompt ẹ̀ tó fi fún mi ní mọ́tò nìyẹn. Kì í ṣe pé kankan ó ti wà lórí májẹ̀mú pé bàbá Odunodu gbogbo bàtàyé bá ń jáyé tí ń bá ìdìde màá sí lóore. Kò san owó oṣù fún mi o ṣùgbọ́n sà tí ń bá ilé pé tó bá ti lè gbé kọ́ a ní bàbá Odunodu mi tí ìfún yín lówó oúnjẹ lọ́tù bí oṣù 3 a send 500,000 sí. Kò ní bàjẹ́ fún bàbá yìí o. Tí ń bá wò sòsòsò tí ń bá pè mo tún ṣàwàdà kan jọ wọ́n fún mi mọ́tò pilot mo ní ẹsikísà mo ní ṣé kìí ṣe pé mọ́tò ìtẹ́ fún mi ẹ̀ ní fún lówó mọ́ o ẹ mọ̀ fún lówó ló bá bú sẹ́rì tí ò bá fún mi lówó rárá bí àpò bá ṣe rí mo kò pọ̀ mí 50,000 100 ló kéré jù ó sì ń fún mi $. Kábíyèsí Ọlọ́run. So ṣé mo wá lè gbàdúrà kí iléeṣẹ́ rẹ̀ ó bàjẹ́ mo sọ pé kàkà bẹ́ẹ̀ kí n tún padà sórí rédíò mi ní ilé tí wọ́n ṣe sí Bàfò bẹ́ẹ̀ Àríyá FM Melody FM rédíò ti di bíi 5 báyìí kò 5. Ní Bàfò kọ́. Ok, tán ti ṣe. Àríyá wà n'Íbàdàn ó wà l'Ékòó Melody wà n'Íbàdàn Melody wà l'Ékòó Melody wà l'Ákúrẹ́ Melody wà l'Óṣogbo Àríyá ni ti bí. So kì í ṣe pé torí pé mo kúrò ní rédíò kan mo bọ́ sí rédíò yẹn wọ́n fi mọ́tò tàn mí no mo ti ń gun mọ́tò tí mo yáàyàn sìn òun ló máa jẹ́ 47 mọ́tò tí màá gùn látìgbà tí mo ti láyé. The first car mi was Volkswagen mo kọ Grand Passy mo ń gbé wá sábẹ́kúta ó sì wà dára o mọ́tò yẹn wà lọ́fíìsì mi ní Kọ́lá Grand Passy title lẹ́ni plate number 150,000 ní mo rà. 150 naira. Mo gbé débi mo máa ń gùn káàkiri máa ń gbé lọ báyìí ló wà lọ́wọ́ mi báyìí 47 ló wà. Ẹ bọ̀tẹ́ dúró kí ló adé tẹ sọ ń bẹ̀rẹ̀ pé ẹ ti lo 40 years tí ò ní nǹkan kan ẹ dẹ̀ ti lo 47 mọ́tò. Bẹ́ẹ̀ni ṣé téèyàn bá lo 47 mọ́tò yẹn ṣé téèyàn bá ní mọ́tò ó mìíràn pé èèyàn dolówó necessity ni àkàkùn bèrè iṣẹ́ ká máa fi promote àwọn èèyàn lónìí ni kò ní dọ̀la ẹ tètè dé mo tètè dé mo láyọ̀ mo pẹ́ lẹ́yìn àánú ṣe mí o èmi ni ẹ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tíátà lábẹ́òkúta or anywhere èmi máa ń gbé fíìmù travel lọ sí north. Ọ̀túnba Yẹmi Odunodu ni ẹ ti ń gbádùn àkọ́kọ́ àti kejì inú mi dùn láti wà pẹ̀lú yín bàbá. Thank you very much my brother. Kí ló adé tẹ ní pé kò wù yín ṣé kò wá wù yín láti ní rédíò tẹ́nìkan tó ń wò wá ń sìn bá ní òkè bàbá mo fẹ́ support yín kí community radio yẹn padà ńkọ́. Fine tó bá padà a máa ṣe lẹ́gbẹ̀ẹ́ Kẹ́tẹ́bù community ìyẹn ò ní mínì àràkún lásọ gbági ṣe rí lè tí prophet fi sílẹ̀ yìí so ti yẹn sìn ẹ jẹ́ ká ṣe dáadáa kó lówó mi ò lè tún ràn wá ní ọwọ́ fún rédíò mi àbí fún nǹkan mi nígbà tí ọba tá a ṣe dáadáa tó ṣe rédíò tá à ń kówó bẹ́ẹ̀ ná tá a ní kò gbọ́ tá à ń ṣe gbogbo ohun tó wù wá so ti yẹn sìn àwa náà máa padà dẹni ilẹ̀ ẹlẹ̀ náà torí ibi tí wọ́n ti mọ̀ wá àwa la jẹrun ìdí nìyẹn téèyàn gbọ́dọ̀ falẹ̀ mọ́ nǹkan ní nǹkan bó o bá ṣe ṣe nǹkan ní nǹkan ló ṣe ṣe tara rẹ̀ tí wọ́n bá fún mi lówó tá a bá ṣe ń sọ̀rọ̀ yìí sìn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti rí mi tipẹ́ tí wọ́n tiẹ̀ mọ̀ wíwárà bá òtún. Yẹmi Odunodu ti pẹ́ gan nǹkan kan ẹ fún alákàntì tó fowó bẹ̀ àgbọ́dọ̀ gbàdúrà kí tiẹ̀ ó bàjẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa tá a jọ wà ní entertainment industry ní ìdárúkọ ẹnì kankan ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìrírí gbogbo ẹni tá a bá lò yálà kámẹ́rà ló rà fún wa ni yálà nǹkan kan la fi confuse ẹ̀ tó fi ẹ jẹ́ ká dúró sórí ẹsẹ̀ wa o tẹ́lẹ̀ mi bá gbọ́ eléré ó máa sá lọ ni o tẹ́lẹ̀ mi bá gbọ́ pé eléré ni ó máa sá lọ torí nǹkan ti fojú ẹ̀ rí ẹ wo fíìmù bó ṣe dà yára dáńsì ìlú yìí ni mo ti kọ́kọ́ tọ̀ sí nígbà tí mo mú Táyé bọ̀ kò sọ̀rọ̀ ọ̀rọ̀ mbẹ̀ kò sì fún mi 2,000 naira rí Táyé Adébísí Táyé Àkàndé Adébísí and his Fuji ló ń jẹ́ Fuji ẹ̀ gan tó bẹ̀rẹ̀ kò pẹ́
nítorí pé mo sọ fún yín mo ní mò ń gbé Ìbàdàn nígbà tí mo ṣe Kòtò Ọ̀run tá a direct Kòtò Ọ̀run tán ni mo wá reside sí Ìbàdàn ní Fọ̀kọ̀ ilé tí mò ń gbé àpéjú ìyá Ṣẹ́gun òun ló mú mi débẹ̀ yàrá kan ṣoṣo tó gbà ni mò ń manage sí torí àbúrò ni ìyàwó mi yẹn jẹ́ sí Ògúnmàjẹ́k àtàlájì Kàrímù tọwọ́ ń dùn ìyẹn wà láyé torí òun ń ṣe tíátà ọ̀tí mi ò mọ̀ nídìí tíátà cultural center lèmi ti mọ̀ ìyẹn ìyàwó mi yẹn cultural center mo lọ bá wọn project fíìmù Jimaliu Sàngbáfọ́ ló wá wò rẹ bí tá a ti pàdé nìyẹn ló wá ní àbúrò Ògúnmàjẹ́k ló ṣe mọ̀mọ́ lọ́fà náà ṣe kí ok bá a ṣe bẹ̀rẹ̀ ni yàrá ètò rẹ́ǹtì tó ń gbé ní Fọ̀kọ̀ òun lèmi ń gbé òun ló jẹ́ kí n mọ̀ pé fámìlì lòun àtàwọn Taye Currency ẹnìkan wá wà torí Taye Currency yẹn ọ̀dọ̀ ọkọ̀ mi Jackson ẹ̀gbẹ́ ẹ̀ ló wà wọ́n wá nà ìjọ kan èdè àìyedè láàrin òun àti ẹ̀gbẹ́ ẹ̀ wọ́n nà wọ́n á sọ pé mi ò láìkè kẹ́ ẹ máa jà báyìí torí Taye good ní omele ó dẹ̀ good légbè but tó ti derive ara ẹ̀ kó lè kọ fújì Ìjẹ̀bú ni torí nígbà tó kúrò lọ́dọ̀ kọ̀mẹ́dà ṣe ìjà tí mo ní ọjà yẹn tó lọ sí Ìjẹ̀bú ń dé tó máa dé ló ń kọrin bíi Pasuma ó wá ń kọrin bíi Pasuma nìyẹn ó ṣe a máa pẹ́ síwájú bọ́ọ̀ì kan wà wọ́n ń pè lálámùtú ó ti kú sí Alámùtú promotion ó máa ń bá mi lẹ pósítà nígbà tí mo wà lówóró tí n bá gba pósítà iṣẹ́ àwọn Ògúndé iṣẹ́ bàbá Ògúngbè tí wọ́n bá ṣe Lísàbí màá lọ lẹ pósítà bill spread ló ń pè wá ńgbà yẹn alẹ pósítà ọmọ yẹn ó máa ń gbọ́n yẹ̀pẹ̀ sínú ọkọ̀ tí bàbá yẹn Alámùtú máa ń gbọ́n yẹ̀pẹ̀ báyìí lówóró wàhálà àṣẹ yìí ti pọ̀ tó gbọ́n yẹ̀pẹ̀ tí pàyẹ́ lọ wà á máa lẹ pósítà ṣàdédé ni mi ò rí mọ́ mo wá wà ń Fọ̀kọ̀ mò ń fọnu báyìí níwájú ilé ló bá ń kọjá bọ̀ ká sáyẹ mu kílẹ̀ wá ṣe ń bàdàn mo níbi tí mò ń gbé nìyí ó ní yéè ẹjọ́ òun fẹ́ kí n ṣe olóore kan òun promote ọmọ kan sìn mí lọ́mọ wò ó ní Táyé bí mo ṣe máa máwọn dọ́dọ̀ Pàṣọ kí n jọ tó rán dẹ̀ mọ̀ pé Pàṣọ ni ẹ̀gbọ́n àtàbúrò ni wá látàrí ìyá wọn ní àǹtí Ìyábọ̀ kọ́lọ́n bá mi fọ̀rùn kẹ́ wọn kó bá mi tẹ́ wọn sáfẹ́fẹ́ rí màmá dáadáa ni màmá yẹn màmá dáadáa ni látàrí ìyẹn èmi àti Pàṣọ gbogbo wa àjọ ń kóra wa kiri ó wá ní pé òun dẹ̀ mọ̀ Alámùtú mọ̀ ló fi lè ní God láti sọ fún mi pé kí n má wọn dọ́dọ̀ Pàṣọ òun ṣe tí màá máa kanlẹ̀kùn tí màá máa ṣẹ̀ṣẹ̀ rá bàbà lẹ́nu ọ̀nà pé ẹja afẹ́ rí aláàjì afẹ́ rọ́gà ńlá náà mo ní sóyè tó fẹ́ nìyẹn jẹ́ kí n kọ́kọ́ tiẹ̀ wá wo ntẹ́ǹsì náà ló bá kó spíkà sí Fọ̀kọ̀ junction báyìí níbi ọ́fíìsì ti kọ̀mídàsì wá súnmọ́ wájú báyìí ló bá bẹ̀rẹ̀ sí ní bẹ́ ní bá ń kọrin bí Pasuma náà wọ́n ẹ̀ tún mú Pàṣọ ìdí ẹ̀ o àwọn fẹ́ ṣe Pàṣọ Ìbàdàn mo no problem ẹ wá 200 naira tá a máa fi rí epo èmi ní mọ́tò tí mo dẹ̀ nígbà náà wọ́n bùn mi ní Dasun Cherry Láńre Ajúnà ló fún mi àbúrò Bọ̀dé Dìwé Láńre Ajúnà yes àbúrò Bọ̀dé Dìwé ẹ̀gbọ́n Bọ́lá rẹ̀ Láńre Ajúnà ló fún mi Abidjan ló introduce Láńre Ajúnà sí mi ó fún mi ní Dasun Cherry 25,000 náà ń ta mọ́tò yẹn gbà yẹn onílẹ̀kùn kan 25,000 ní Tòkunbọ̀ Láńre Ajúnà ló ra mọ́tò yẹn tó fún mi torí Abidjan sọ pé ẹni tó direct Kòtò Ọ̀run ni ẹ̀gbọ́n ẹ̀mí mọ́tò wò lẹ́wọ́n mi ò ní mọ́tò mi ò fura mọ́tò yẹn fún mi mọ́tò yẹn wá wà nígbàdàn mo ní kán mú 200 wá ká fi dé Èkó Táyé ò rí 200 naira ní oṣù mẹ́ta gbogbo ẹnu mo fi ń sọ kò rí 200 naira ó kàn já ní ní plan Èkó èmi dẹ̀ ní 300 naira lọ́wọ́ epo díẹ̀ wà ló mọ́tò lọ́wọ́ níra bàbá a máa lọ sí Èkó yẹn sí o ní Wednesday La Parias dẹ̀ ní
àlàyé ti ń play nígbà yẹn wọ́n ní a lọ bá ní La Paria ní a bá fún mi ní 150 naira la bá gbéra extra tire méjì mo ní nínú mọ́tò yẹn mọ́tò tá à ń sọ yìí ò ní jáàkì igi 2x2 tí n bá ti fi gbé nídìí báyìí màá fi ríìmù sọ́ọ̀kì ẹ̀ ó ti di jáàkì nìyẹn. ẹ ṣáà dẹ́kọ̀. àdékò à ń bọ̀ èmi Táyé Alámùtú àti bọ́ì kan àwa gbégẹ́ ẹ̀kan ní tóògèètì Ìbàdàn 20 naira òun wọ̀ sọ́lẹ̀. ok ẹ tún fi mọ́tò yín ṣe sọ́lẹ̀. àgbè ká lè fowó kúnwó nígbà tá à ń bọ̀ ilé epo kan wà lálápákó ilé epo yẹn ti tán sí tó tà ní tẹ́lẹ̀ wọ́n ń pè ní bóyá kọ́ńnà ìlà bóyá kìíní kan ilé epo yẹn wà nínú gbó ní títì báyìí lálápákó táyà kìíní jò aago 9 alẹ́ nìyẹn gbáà kankan mo fọkàn balẹ̀ pé mo sá ní extra àbá gbèsè níbi àti ń gbèsè lọ́wọ́ ní àwọn highway patrol náà tanná sí wa látòdì kejì wọn wà bá wa ń bẹ̀. Who are you people kìíní kan ní I'm a journalist from where NTA 7 kò dẹ̀ ID card NTA 7 kò ní. làbá gbé táyà sí no problem àdèlọ. àwa débì kan bẹ̀rẹ̀ tán pè lágọ̀ọ́ gbàrà níbí ni mo fi sọ pé tí orí bá mọ bùsùn ni orí ìbá túnbẹ̀ sí gbá arìn síwájú àfi kàtàkàtàkàtàkàtà mo ní táyà yìí tó ti jò mo wà mú bẹ́ẹ̀ dé Ìbàfò bus stop kò sí transformer kò sí náà máa dúró síbẹ̀ lọ́dún náà lọ́hùn máàlù kan wà Yíbò ni ó ṣẹ̀ṣẹ̀ sí ilé oúnjẹ Yíbò Alámùtú yẹn ló rìn lọ èmi ṣáàdùn di Táyé níbí Alámùtú yẹn ló rìn lọ síbẹ̀ lọ́wọ́ ẹ̀gbọ́n Yẹmí ẹnìkan fúnyàn lẹ́bàá ń bẹ̀ yẹn ó ṣẹ̀ ṣí ṣọ́ọ̀bù ẹ̀ bá ó yà já Táyé sọ jẹun ó lóun ọ̀jẹ̀ torí Táyé ò kì í sábà jẹun gbà yẹn bóyá tí a ń jẹun sì ní ìsọ̀ síbẹ̀ àbá lọ bàbá débẹ̀ ẹja kan ṣoṣo ló kù èmi débẹ̀ ẹnìkan náà débẹ̀ wọ́n wá pín ẹja yẹn sí méjì sínú ọbẹ̀ òun lè mí jẹ àwa padà sùn sínú mọ́tò yẹn èmi sùn sí ìdìsí mo sọrùn báyìí Táyé Currency sùn sílẹ̀kùn ẹgbẹ́ kejì Alámùtú ó sùn ọmọ tibí yẹn ti bọ́lẹ̀ o nígbà tí táyà ti jò ó ti bọ́lẹ̀ o níbàfò ó ti tú dànù tiẹ̀. ṣe gbowó lọ́wọ́ ẹ̀. gbowó lọ́wọ́ ẹ̀ nígbà tá a dẹ́kun. gbẹdẹ́kun. so bá a ṣe àárọ̀ ọjọ́ kejì agbádá tí mo wọ̀ aago mi àtayọ̀ ni mo fún fọ̀gánáísà nígbà fún bẹ́ẹ̀ tí wọ́n fún wa ní táyà náà wọ́n la tíìbù nínú tíìbù méjì nínú kí wọ́n tó fi tíìbù olójú mẹ́jọ sí làwa gbéra láàárọ̀ ọjọ́ kejì àwa gba òwòrò ṣe mọ̀ káà lè lọ La Paria máa ti fẹ́yì àwa gba òwòrò lọ nílé bàbá mi àwa ń bẹ̀ àjẹun máa ní máa dìrọ̀lẹ́ ká tó lè rí bá wà sí lọ́fíìsì ẹ̀ o ìwọ ọmọ jẹ́ à lọ àwa lọ́dọ̀ Adéwálé Kóńtà òun gbé Salami Street lẹ́kọ̀ọ́ rè bus stop àwa lọ bẹ̀ Kóńtà Yẹmí báwo ni mo ní dáadáa ní kọ̀ọ̀kan ọmọ wo ni mo ní ó ń bá mi lẹ̀ pósítà ni Táyé bá sùn lọ sí pálọ̀ Kóńtà Táyé ó sùn pátápátá sí pálọ̀ Kóńtà Adéwálé bẹ́ẹ̀ ni ó fi ṣe nìkan tẹ́rín kan báyìí lọ́nà Kóńtà bá ní Yẹmí ọmọ yìí ń kọrin onífújì ni mo ní kì í sọ fújì ẹ̀rù tí máa ń ṣẹlẹ̀ láàrin eléré ńgbà yẹn ló ń bà mí kí wọ́n mọ̀ tó kan eléyìí kò mọ́ mi lọ́wọ́ mi sọ pé Táyé Currency fẹ́ Kóńtà kan kò ó ọ̀tẹ̀rù ṣáà ń bà yín. mo ṣá defend ẹ̀ pé kì í ṣe onífújì. Kóńtà popular dáadáa ń gbà. ok àbá lọ ni mo wá gbé mọ́tò mi yẹn sílé bàbá mi ń bẹ̀ àwa gun ọkọ̀ ojú omi ní Òwòrò sí ìsàlẹ̀ Ọdúnsì fẹ́rí coins lówó tá a san àwa fẹsẹ̀ yìí láti ìsàlẹ̀ Ọdúnsì yẹn dé Abúlé Òkúta láńdà Bàmbàrígà àwa wọ mọ́tò pangúfù ní pan àwa bọ́ọ̀lẹ̀ ló ní pan àsọdá Àgbàkáyọ̀dé lọ sí ọ́fíìsì Pasuma bí aṣòfin hàn bí kinní kan ní street yẹn yà pákó báyìí ní ọ́fíìsì ìgbà yẹn ẹnìkan wà bẹ́ẹ̀ wọ́n ń pè ní ṣáájú mọ́ oní booking manager ojú kan dùn báyìí yẹn náà ti kún sí kọ́lọ̀ kó fọ̀rùn kẹ́ and láti wà bẹ́ẹ̀ because a big liar must have a big memory
mi ò lè gbàgbé ní tí wọ́n sọ fún mi yàtọ̀ sí ní tó ṣẹlẹ̀ lójú mi. ní sáájú mo wá ní máa fún mi lówó sáyẹ̀ mu máa fún ẹ lówó sọ bí tára yìí wá Paso ò dẹ̀ tí ì lọ Mẹ́kà nígbà yẹn fine ló bá pẹ̀tẹ́sì kan wà báyìí opposite ọ́fíìsì yẹn títí wà láàrin báyìí a máa sọdá láti ọ́fíìsì yẹn báyìí ilé yẹn upstairs ni ibẹ̀ ni Paso ti jáde sí mi sáyẹ̀ mú èwo lẹ ṣe mo ń dáadáa ni ṣé kò sí mo ní mo ṣẹ̀ ń bọ̀ láti Ìbàdàn náà ni ọmọ kan ní máa kọrin bíi Paso ń bàdàn ni mo ní kí n mú wá gbogbo gbàtàyé bá ń jáyé Pasuma ò ní dẹni ilẹ̀ láíláí ọláyà náà mọ̀ ọlá títóbi Ọlọ́run ó họ́nà mi pọ̀ ó tún wá pọ́n mi lé ju bí mi ṣe rò lọ lójú àwọn ọmọ ẹ̀ Alhaji Babọ́lẹ̀ jeans ni Pasuma wọ̀ ó dẹ̀ wọ polo blue mo tún wo picture báyìí mo tún picture yẹn wò ẹ rántí ẹ ṣí àwa báyìí tébù wa báyìí there is a table kan free Pasuma jókòó mbẹ́ ó fẹsẹ̀ tí báyìí ń gbọ́ ọ̀gá olórin wọ́n ní wọn náà ń kọ́ bí ó Paso oníbẹ̀ ni mo ní wọ́n ní ọkọ̀ fújì gbẹrẹ fún láti sàkápẹ́là wọ́n ní ọkọ̀ fújì bó ṣe bẹ̀rẹ̀ ni títáyé bá ń kọ nígbà yẹn torí ńgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ orin kíní spíkà mọ ní etí nígbà tẹ́ ẹ bá domi sí etí tẹ́ ẹ ń gbá etí báyìí ẹ rí i pé tẹ́ ẹ bá wò dáadáa ó máa ń sọwọ́ báyìí ó bá kọrin tó ṣe wá bí ó ṣe wá fẹ́ kúnlẹ̀ kan ni Paso wá ní kó dìde ó ní dìde safety pin báyìí lè mú ṣòkòtò mo sì ń tẹnu mọ́ ẹnu ìgboyà safety pin báyìí ní Paso ní ìwọ ọgọ olórin ló fi taping spin ní kan mo ní ká ló sọ fún mi ni màá fún ẹ bẹ́ẹ̀lì tó máa fi mú náà nǹkan tí mo sọ nìyẹn tí Taye Currency ń kọrin bú mi fún dìsìn. ọtí ohun tó ṣẹlẹ̀ ni ẹ sọ. ohun tó ṣẹlẹ̀ ni mi ò lè parọ́ mọ́ ṣé kó lè bá fún mi lówó ni àbí kó pé kí n má bínú. nígbà tó jẹ́ pé wọn kì í fẹ́ káwọn èèyàn mọ páàsì àwọn èmi fẹ́ káwọn èèyàn mọ páàsì ni ká ẹ lè fura sí ìgbésí ayé yín kí mèmí ayé mọ́ bá mi. I have program ẹ fura mèmí ayé ojú ayé rè gbogbo ọ̀rọ̀ mi ló ní nǹkan ṣe pẹ̀lú ìgbésí ayé tèmi ń bá bọ̀ tí mo wá fi ro tẹlòmíì tara mi ni mo rò débẹ̀. Your success did not disturb mine. Of course. ọmọ mi kan ló ń ṣe birthday Bẹ́wàjí bá dẹ̀ lọ bẹ̀ ńjọ́ Monday adé ọba sọ̀rọ̀sọ̀rọ̀ tí mo dé lọ múra mo kọ́ aṣọ bíi 20 sí mọ́tò fìlà bá dẹ̀ débẹ̀ ń máa ń wò mẹ́ mo ní ọ̀tẹ̀ lílé ilé coward lílé now bó ṣe bẹ̀rẹ̀ orin yẹn ló bá bẹ̀rẹ̀ sí ní kọrin ìfankaleluya àti wálé promo ẹ béèrè lọ́wọ́ wọn mi ń sọ̀rọ̀ ọmọ jẹ̀ká gbọ́ àjẹbálẹ́rù àlẹ́ ní fún wa kò sí kú tí wọ́n pàpàtà ní bá pò lórí ẹgbẹ́ àyàfijọ́ tí mo bá ti mú nǹkan mọ́ nǹkan lọ́dọ̀ artist ẹgbẹ́ mi àbí mo bá sọ tí ì ṣe tiẹ̀ sí lókun ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kọrin bú mi àwọn ẹ̀nà wà lọ́pàá kí ló ń ṣe ó kí ẹ̀gbọ́n Yẹmí kankan ó dẹ̀ dìde ó dẹ̀ Yẹmí Odunodu máa wọlé máràbá mo dẹ̀ dìde òní nǹkan ń jó mo lọ ná kọ́ mẹ́ta tí mo ní òun náà mo náwó fún mo dẹ̀ padà nítorí pé àgbà ajá ìbáwọ́ jẹ́ ilé tí mo kọ́ ni mi ò ní sọ̀kò sí. kọ́dọ̀ yẹn ṣàṣejẹ́ nìyẹn ni mo sọ tí mo dáràn sí. ọ̀gá o. Saheed Òṣùpá ẹni tó bá fẹ́ rí eyín arúgbó ń ta yóò sọ pé màmá ń jò lọkọ yín ti kú. Saheed Òṣùpá mo ti mọ̀ tipẹ́ adẹ̀jọ́ ń ṣe a sì jọ ń ṣe dọ́là nítorí pé ó gbọ́ Yorùbá pọ̀ ó gúùdù ní Yorùbá bọ́lá ń dẹ̀ ṣe gbé dìde yẹn kò ní wọlé o àmín wọlé torí àwọn ògo táwa ń fi wọ́n proud bí ọmọ lágbájá àásọ̀ ń tọ́ jẹsùn lánàá bí ọba wa padà jẹmọ́ lónìí lókù Saheed Òṣùpá ìbà. Òbésèré ńkọ́. Pàpà ọmọ alápálá ọlọ́run ọba tó ń láyé tó ńgbà tí mo ṣe birthday ní 2013 tí mo ṣe 60 years
gbogbo aṣọ tí mo wọ̀ nínú kinní yẹn Òbésèré ló kó ránṣẹ́ sí mi kì í ṣàlòkù tuntun. Ó ní ẹ̀gbọ́n Yẹmí gba ẹ ló tẹ Ọ̀túnba ẹjọ́ nítorí Ọlọ́run mi nílé wà kò wá o àwọn Yẹmí Ṣòǹdé wá abẹ́fà gbọ̀rọ̀ àwọn yẹn ló wá àwọn èèyàn tiẹ̀ bílíì pé ń bolè mi ti fẹ́ rówó pé Paso ìwọ yìí sẹ́ńjínẹ́ẹ̀tì ló kọ́kọ́ dé torí èmi ni mo tọ́ sẹ́ńjínẹ́ẹ̀tì náà 1994 sẹ́ńjínẹ́ẹ̀tì ló kọ́kọ́ dé tẹ́ bá pè sẹ́ńjínẹ́ẹ̀tì á ní bá mi òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ orin sẹ́ńjínẹ́ẹ̀tì nìkan ló máa wá nígbà tí àlùbáríkà fújì dé pẹ̀lú àwọn àfáà wa ńlọrin àfáà tó dé àfáà Taye kọ́yìn lágbàjì gbogbo àwọn tí mo sọ àbúrò mi ni wọn tán dé báyìí tán bẹ̀rẹ̀ wáàsí Pasuma kàn dé ni tó máa bẹ̀rẹ̀ oyin sí that you take it or you leave it ẹ wò ariwo bá ta láti gbà yẹn kò sẹ́ni tí Pasuma lè play fún tí ó lè lọlẹ̀ tí ò bá tí gòkè tẹ́lẹ̀ ó máa gòkè wọ́n máa mọ̀ bó ṣàṣì Pasuma jẹ́ is a nìyẹn. builder bàbá oko òun tiẹ̀ àpò ìlànà èèyàn mi tó ti kọ́ ni o ṣe mọ̀ pé nínú inú lóko ẹyẹ máa ń gbé nínú tó o bá ní àwọn ọmọ 12 o máa fẹ́ràn kan ju ìkan lọ pọ̀ tó o gbọ́dọ̀ ṣó ẹ̀ ṣó ti ń sè àwọn míì wà nù àwọn èmi àti sàárẹ̀ èmi àti bàbá oko kì í ṣe pé àjọ máa ń rìn bẹ́ẹ̀ mi àti Ṣínà Àkànní ṣe jọ ń rìn ṣùgbọ́n deeply ìmùlẹ̀ mi ni ẹni tó ń ṣe nǹkan fún mi òun ni immediate brother mi ìmáàmù lòun Shehu Lukman Ọlọ́run láláàrọ̀ òun ni chief ìmáàmù Àgbọ̀nrín Central Mosque Ìwòrò Ṣòkè torí mi pẹ̀lú ẹ̀ lájọ ṣe kékeré ìyá kan bàbá kan ló bí àwa méjèèjì ìyẹn ni family tí n bá pè ẹ́ tó lè sọ pé ẹ̀gbọ́n mi kí ló ṣẹlẹ̀ ẹ gba 500,000 ẹ lọ fi kí ọ̀rẹ́ torí bàbá mi yé against ní tèmi ń ṣe àfáà ni bàbá mi fẹ́ kí n ṣe àwọn tó máa ń wé láwàdí mo sọ fún yín tẹ́lẹ̀ mo ní mo lọ ilé kéwú gan bẹ́ẹ̀ni mo kéwú nílòbù mo kéwú lóṣogbo mo ké ńlọrin nílé Sáúrà lágbàjì mo kéwú mo sáúkà Al-Quran mo tún ké Ilimu so ti ń sìn but èmi ò fi ṣe nígbà tí mo wá ń ṣe kinní yẹn tí mo ń tẹ̀lé Yẹmí Ẹlẹ́bùbọn bàbá mi sọ pé o ò ṣìnà tí wọ́n ń ṣe nílé àwọn òun nìyẹn àwọn làwọn kírun ni mo ṣe wá nígbà tó wá ti rí báwọn òkè ìdí nìyẹn tí mo fi wá ń jẹ́ Ọdúnodù orúkọ family house wa nìyẹn. ìrírí ayé yìí ipa wo ló nílò. àwọn ọ̀dọ́ ọ̀sẹ̀ yìí tí ìrírí ayé wà fún ni pé ká kọ́ bí wọ́n ṣe máa nífẹ̀ẹ́ ara ẹni ká kọ́ béèyàn ò ṣe kí ń dalẹ̀ ara ẹni ká kọ́ béèyàn ṣe é fèsì ságbàlagbà ká kọ́ béèyàn ṣe yí àgbàlagbà sí in olden days tá a bá wà nínú móòlù ẹ̀ tágbàlagbà bá dúró a máa dìde fún dádì ẹ̀ wá jókòó wọn wá gbéríwò ẹ̀ sẹ́sẹ̀ ò ti rówó owó tó fẹ́ fi wọ mọ́tò gan àpò ẹ̀ ló máa wà máa yàn á sanwó á tó gùn ọ́ lówó kò sí yàn mọ́. àwọn impact ẹ̀ nìyẹn. so bẹ́ẹ̀ bó ti rí nù. a ti lọ ibì kan rí tó yẹ pé irú àga tí mo jókòó sí ó tó rú méjèèjì papọ̀ ìyá kan ó jókòó lé ní ejò ló wà lábẹ́ àga. bẹ́ẹ̀ ni. ǹjẹ́ yìí náà ti fèsì àwọn kan tó já ó lágbára rí. pọ̀ rẹpẹtẹ táwa ti fèsì number 1 ní Owódé Yewa ń bẹ̀ ọmọ kan ní church ọmọ yẹn kú kírìbà síra fún mi ó wá lọ́mọ tó ti ń ṣe wòlíì ń bẹ̀ tó jọmọ tiẹ̀ òun gba wòlíì ọkùnrin nígbà tí ìyàwó á kú tán èdè àìyedè láàrin wòlíì tí wọ́n gbà àti ọmọ ìyá sọ pé òun lòun fẹ́ máa kọ̀ńtrólù church wòlíì sọ pé kinní kan wọ́n bá tàkà síra wọn ẹni tó bá bí dánú yín kó wá sí church pé òkú ẹ̀ náà máa gbé jáde ní church àwọn èèyàn bá bẹ̀rù wọn lọ ewúrẹ́ tó lóyún ó wọ church yẹn ó dẹ̀ gbẹ ó dẹ̀ ṣe akata báyìí ní wọ́n bá ní kí mìmí ayé wa ya 2015 wọ́n bá ní kí mìmí ayé wa mìmí ayé bá débẹ̀ nígbà tí múra débẹ̀ báyìí wọ́n ní òsẹ́ni tó lè wọ church yẹn nǹkan kan èrò lórí mi mo kọ́kọ́ lọ kí ọba mo tún kí ẹnìkan náà aṣíwájú ọ̀fẹ́ ààrẹ ọ̀fẹ́ Owódé mo lọ bẹ̀
nígbà tí máa wọ báyìí orí mi wú tó báyìí jàǹjàǹ jẹ̀mìnì kí ní sàwọn yìí èmi náà bá mú sáàmù Yorùbá ẹ̀ka mo á fẹ̀yìn rìn wọ church nígbà mo fẹ̀yìn rìn wọ church mo gbé kinní yẹn jáde mo fa ẹran yẹn báyìí káwọn ọmọọṣẹ́ mi tán tẹ̀lé mi kan tó bá mi fà á níjọ́ yẹn inú àwọn ọmọọṣẹ́ mi yẹn kan pé ẹ bọra Ọ̀ṣun lélẹ́yìí àgbéjáde mo wá ní anybody ẹ wọnú church wọn wọ bẹ ọkàn nìyẹn oríṣiríṣi iṣẹ́ àti ṣe tó pọ̀. a ní lè sọ tán a fẹ́ lọ síta ṣùgbọ́n ká tó lọ ta yẹn bàbá ọ̀pọ̀lọpọ̀ ló ti gbádùn yín gan tó ń ṣì ń gbádùn yín dì sìn but ẹ má bínú bàbá èmi fẹ́ rọ̀ yín pé ẹ sì lè máa ṣe TikTok yẹn. ẹ rí i pé bíbà ẹ wo bí ṣe rí TikTok tó yàtọ̀ sí pé mo ní contact pẹ̀lú iléeṣẹ́ rédíò kan mi ò ní bond tó dé mi o mo lè kó bẹ́ẹ̀ nísinsìn but TikTok ṣé ló dàbí kéèyàn ní primary kó tún ní secondary àbí ṣe rí TikTok yẹn àwọn èèyàn like ẹ̀ nítorí ẹ̀kọ́ tí wọ́n ń kọ́ nínú ẹ̀ àwa sì kọ́ là ń kọ́ èèyàn lẹ́kọ̀ọ́ Elédùmarè àdániwáyé ni tó ní báyìí lọ́ọ́ padà dì arámúrọ̀bà tó padà di wòlíì bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ oní tíátà ló padà di babaláwo èmi ò fẹ́ di babaláwo yà mo fẹ́ wà ńbẹ̀ títí káwọn èèyàn ká débi dictionary fáwọn èèyàn àti ẹ̀ ti mú nǹkan tó pọ̀ lára yín lẹ́yìn. tí wọ́n bá bàbá nǹkan báyìí ló ń ṣe mí láti ìjọ yìí èyí mọ̀ para mi mọ̀ para rẹ̀ wá rí mi tábàjọ jókòó báyìí tí bá fi gbogbo tí mo ti ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọ̀yá máa wo tẹlifíṣàn ṣe é dàmàlà oníṣẹ́ ọ̀yá àárí tẹni tó ju tiẹ̀ lọ àwa ní bàbá kí lọ́nà àbáyọ là ń pè ní counseling àwa tutorial orí ẹ̀ báyìí ni tẹ́lẹ̀ yóò bá rí báyìí báyìí lè ṣe máa rí tẹ́lẹ̀ yóò bá rí báyìí báyìí lè ṣe lè rí làwọn èèyàn fi ń pè wá pé ká gbà wọ́n ní nímọ̀ràn ẹ rí ibi tí mo sọ pé ó jóná tẹ́lẹ̀ ẹ rí i pé mo ti ń kùn mo ń fẹ́ dá padà sórí oní TikTok dé ni kí n má máa ṣe wàhálà káàkiri kó má jẹ́ pé léyìí tí wọ́n ń rìkọ́ọ̀dù ní iléeṣẹ́ rédíò tá a wà nìkan ni àìdíà míì wà á lè lójú 2 hours lọ́mọ but here a lè mú tọ́pìkì kan ká treat ẹ̀ fọ́sẹ̀ 5 káwọn èèyàn dẹ̀ máa béèrè question lórí ẹ̀ so ibi tí mo bá dé màá tiẹ̀ fẹ́ káwọn èèyàn bá mi support yín náà màá fẹ́ ẹ tiẹ̀ try ibi tó dé tí mo dé ní ìbáyìí gbogbo ẹ̀yin tẹ́ ń wà káàkiri àgbáyé Ọ̀túnba Yẹmí Odunodu pẹ̀lú ìrírí wọn tẹ́ ti gbọ́ yìí àti ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ tá a ti kọ́ nípa wọn màá fẹ́ kẹ́yìn èèyàn tí Ọlọ́run fi sí lọ́kàn láti bá mi support wọn bàbá ẹ bá mi sọ tẹlifóònù nọ́mbà yín náà kẹ́ tó sàkán nọ́mbà yín. tí ẹ bá fẹ́ pè mí lọ́sàn-án lóru ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ pè sí 070 8 6212 070 8 6212 tó bá jẹ́ pé WhatsApp lẹ ti fẹ́ bá mi sọ̀rọ̀ 070 62 92 1847 070 62 92 1847 ó ní WhatsApp number mi tí ẹ lè fi chat pẹ̀lú mi ẹ má bínú o. account number ńkọ́ bàbá. fine account number ilé tí mò ń lò wọ́n lọ́wọ́ ó ní opay ni o ó gba 100 million opay tọ̀dọ̀ tèmi ó gba 100 million can I call it. Yes sir. 91 67 81 2440. 91 67 67 81 2440. Yẹmí Odunodu náà máa rí mi. Yẹmí Odunodu. Ọlọ́run á ṣe ìyanu èyí tó dẹ̀ ti ṣe ò ní bàjẹ́. Bàbá mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín fún àkókò yín tẹ́ fún wa láàyè tá a ṣe àkọ́kọ́ tá a tún ṣe kejì àgbáyé àtúbọ̀ dalẹ̀ fún wa. July ìpínlẹ̀ pé bẹ́ẹ̀ 6 ni. July 6. Ọjọ́ Monday lọ bọ́ sí. Ọjọ́ Monday. July 6. I will be 72 by then. Wow. Lára rẹ̀ ṣe ṣe mú yìí. Béèyàn bá ṣe ṣe ra ẹni ẹ jẹ́ ká máa fura wa lọ́kàn balẹ̀. N tí ò tó lónìí yóò padà pọ̀. Bàbá ẹ bá mi tún àkáǹtì yín sọ gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá yìí Ọ̀túnba Yẹmí Odunodu tẹ́ ti gbádùn wọn ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ láti kọ́
nínú àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì gbogbo ìwọ tó ń wò mí lásìkò yìí lọ́jọ́ ogbó ẹ̀ ò ní dira dáradára sórí àwọn àgbàlagbà míì wà ń diṣẹ́ kan tó 50-60 nǹkan á ti fọ́ ìlera ò ní sí at 72 tán bá bọ̀ tá ń sìn ẹ bá mi tán ká nọ́mbà yín pè sá. ó pè ní o 9167812440 ó pè Yẹmi Odunodu lẹ́rìí ń bẹ̀ 9167812440. tẹlifóònù nọ́mbà yín kọ́ lẹ́ẹ̀kan sí. 070-8 WhatsApp number 070-6292-1847. ẹ ṣé gan bàbá. Thank you very much. ẹ̀mí yẹn aṣọpẹ́ o Ọlọ́run ní fọdún iṣẹ́ àṣẹ. Àmín o. Ó jóná nígbà yẹn tá à ń sọ ó jóná látòkè báyìí délẹ̀. òun lẹ ti wá ń ṣe díẹ̀díẹ̀ yìí. Eléyìí sìn mo ti bẹ̀rẹ̀ sìn kíyàwó mi yẹn tó ṣaláìsí ibẹ̀ yẹn la sínsín ibi but mo ò ṣe bí bẹ̀rẹ̀ grand nítorí pé mo fẹ́ ṣe bẹ̀ kí èèyàn máa pray bẹ̀ ọ̀sán yìí gangan la sínsín torí pé kán má bàa jíwú lọ ó ní kì í ṣe pé ó jáláwo àbí nǹkan kán má bàa jíwú gẹ́gẹ́ bí ìrírí téèyàn náà ti rí ẹni tí ó bá wá wọ bí máa wú òkú lọ yóò ṣàṣojú èmi pẹ̀lú òǹtàn so ẹ̀mí á túbọ̀ gùn fún bàbá. so eléyìí nítorí ọmọ rẹ̀ tó kọ́ nọ́ọ̀sì ìyẹn mo fi ṣe léèpé kóun náà lè máa rí ibi fi ṣe kó tó lọ sílé ọkọ tiẹ̀ ni mo ṣe ṣe rúmà ní ìpalọ̀. Ọlọ́run á parí gbogbo ẹ̀ láyé. Àmín o. ká sọ̀rọ̀ kaba bẹ́ẹ̀ òun ni iye ọmọlúwàbí ẹ jẹ́ kí n sọ fún yín nípa ilé ìgbafẹ́ ìgbàlódé tó dúró digbí bíi tòkè òkun àkọ́kọ́ irú ẹ̀ nípínlẹ̀ Ògùn ó kọjá bẹ́ẹ̀ ó bù háyà GB Citadel Hotel and Suites ó wà ní Justice K Ọ̀nàfẹ̀sọ̀ Avenue Ọlọ́rundá Ọbádàòkò Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn ẹ lè gba Federal Housing Estate tàbí abúlé Mẹ́kò Ọbádàòkò wọlé sọ́dọ̀ wa àwọn yàrá bíi tòkè òkun yàrá ọlọ́lá executive rooms pẹ̀lú oríṣiríṣi àwọn ohun amáyédùn gbé tí ẹ ó máa rò wípé ìlú ọba lẹ́wà swimming pool ìgbàlódé iná tí kìí ṣẹ́jú ohun mímu àti jíjẹ aṣaralóore yálà tilẹ̀ yìí tàbí tòkè òkun àyíká tó pọ́nilé pẹ̀lú ààbò tó péye àwọn ọkọ̀ bọ̀gìnì ọlọ́yẹ wà láti gbé yín láti ibikíbi wá sí GB Citadel Hotel and Suites ẹ kàn sí GB Citadel Hotel and Suites lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 091-3408-5504 tàbí 080-5571-5423 GB Citadel Hotel and Suites jayé àjẹlọ́ba. Aláǹgẹ̀rẹ́